Àwa ta champion rẹ̀ ìdílé. Hello sir. Mo ń gbọ́ yín o, à ń gbọ́ yín. À ń gbọ́. Àwọn dáàdì ẹni jẹ́ bá sọ̀rọ̀. Dáàdì ẹni Mo ń gbọ́. Mo ń gbọ́ yín. Mo ń gbọ́. Jẹ́rí èmi tí mo champion rẹ̀ ìjẹ́ báwo West Coast kan gbà kan tí ọkọ̀ ṣe pẹ̀lú níyàwó mẹ́ta tó ń bọ̀ ní Syndicate. Ok, tó sọ pé Syndicate tí tẹ́lẹ̀ yóò fi lè sọ̀rọ̀ jáde mọ́, ok, ẹ̀yin lẹ sọ̀rọ̀ ńgbà yẹn. Ẹ ṣàtẹ́wọ́n sí fídíò yẹn. Bẹ́ẹ̀ ni tá a sọ pé ẹni tó sọ Syndicate yẹn bẹ́ẹ̀ ni mo rántí o. Ìdí gangan ni èmi tí mo bá ń sọ̀rọ̀ gangan ni mo pò níyàwó mẹ́ta. Allahu Akbar. Sẹ́yìntà tó wá ṣé ò sáàtò ní ké. Èmi mo tètè yóò tọ̀. Wọ́n kí gbogbo gbà yín kẹ́yìn gan ò tí ì mọ òdodo àbí definitely wọ́n ń parọ́ fẹ́yìn náà pé ọjọ́ ń ṣe pọ̀ ni. Àwa ta champion ọ̀rọ̀ ìgangan lélẹ̀ ta fún staff láì jẹ́ àwọn nǹkan tá a máa ṣe. Wọ́n wá rí pé àkùtì la fẹ́ fi bẹ̀rẹ̀. Àlùbáìsẹ̀ tó bá pé Islam dẹ́kun àkókò nǹkan tí ẹ̀ bá ti pàgò sí bẹ̀rẹ̀ láàyè kò ní yọrí sí rẹ̀. Allahu Akbar. Kí o sáà ti ná $1 billion tóró ti fi àbòtí kò fà níyàn tó da bẹ̀rẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Ní ìtẹ́jọ́ ara pé òun fẹ́ gbé oníyàwó mẹ́ta. Láti ní ìsáàtì tó ń fẹ́ gbé. Àwọn ọjọ́ ṣe meeting. Fídíò ta ṣe gbogbo conference yẹn. Gbogbo conference call ta ṣe lórí Zoom yẹn pẹ̀lú rẹ́kọ̀dì bàtà. Mo ní rẹ́kọ̀dì. Àkùsà sọ lọ́jọ́ ní pé oníyàwó mẹ́ta o. Káàpì yẹn gangan ló fẹ́ lọ gbé nínú ẹ̀wọ̀n. Káàpì tó wá dé ní ilé. Àwọn ìyá wá fún sáà fún 500,000. Allahu Akbar. Pé ó kò lọ fi bẹ̀rẹ̀. Kó wà ní ọ̀dà wo. Ẹbí náà tó máa dà. Wọ́n mú gbá owó sí mi padà. 100,000 mo dá. Allahu Akbar. Ìyẹn náà ní kẹ́ bá wọn dáwọ́ ẹjọ́. Àmì o, ẹwọ́ tẹ́ ẹ̀dá tí ó tún dọ̀rùn tí wọ́n tún máa béèrè lọ́wọ́ èèyàn. Jẹ́ni mọ̀ pé àwa tẹ́ a bá sọ lórí ọ̀rọ̀ yẹn, nǹkan tí mi bá sọ, àwa ta champion rẹ̀ ìgbà tó ní ká máa dáwó. 100 ẹ̀sìn ni mo wà náà, àbẹ́ta ta dá yes money. Wọ́n pe máa kọjá sí wàásù láàrin wájú. Èmi náà 100,000 mo fẹ́lẹ̀. Jẹ́wọ́ náà jà fúnra yẹn wá dúró pé tí ò sáà tó bá fi gbé oníyàwó mẹ́ta. Àwọn tí kò sáà kò mọ́. Ètò sáà tó ní ìgbẹ́jọ́. Jẹ́ni wọ́n ní ìgbẹ́jọ́ àti gbé oníyàwó mẹ́ta látilẹ̀. Kò sáà tó ní ìgbẹ́jọ́ pé àwọn fẹ́ gbé oníyàwó mẹ́ta látilẹ̀. Kò sáà tó wọ kápẹ́ gbogbo làwọn fẹ́ lọ ààrẹ. Àwọn fẹ́ lọ ààrẹ. Àwọn ọjà kò ní polówó mọ́. Òun ní ìsáàpù padà lọ sí oníyàwó mẹ́ta. Torí owó tó fẹ́ máa gbà lọ́wọ́ àwọn ọjà. Orí pé tóun bá lọ gbé tóun bá tẹ̀ lọ́rọ̀ wọn, òun ò ní rówó gbà, òun ò ní ní support. Ṣùgbọ́n tí ìsáàpù kó bá rẹ̀ kankan nìyẹn. Ẹ̀ṣẹ́ ìsáàpù náà lè dánú rò ni. Àwọn àfáàtà bá lọ bá wọn sọ̀rọ̀ lé. Ó rọ̀ burúkú lọ́jọ́ yẹn. Adékè ìsáàpù jáwọ́. Kò bá láti wá sọ̀rọ̀ kan fún wọn. Àpé tí ìsáàpù bá ti ṣe lórí fóònù ni o, àpé lórí fóònù. Òkìtájẹ́ sọ olóhùn ti lówó ẹjọ́ òun lẹ̀ tó máa fi ṣẹjọ́. Ẹbí náà tí wọ́n máa gbà olóhùn ti lówó ẹjọ́ òun lẹ̀ tó máa fi ṣẹjọ́. Ọba kìíní tó bá máa ṣe ẹjọ́ kó máa gbà owó lọ́wọ́ àwọn diaspora. Máàkù tó wà ní prison yìí ní Èkó. Máa yẹn náà bá Ustaz sọ̀rọ̀ bí kò Ustaz jáwọ́. Ustaz ní rọ̀ṣẹ́. Ṣé ní 500,000 kí Ustaz ti kọ́kọ́ gbà lọ́wọ́ àwọn diaspora yẹn? Ṣé àwọn tó ń yọ lẹ́nu ló ọkọ̀ lọ fi sọ? Téèyàn bá rí òdodo, á fi wọ́lé àtẹ̀ lódodo náà. Láti òní kóòtù rárá pé a máa padà jẹ bíbọ̀ lórí ọ̀rọ̀ yìí. Lèmi ṣe wá step out. Èmi lèmi ò ṣe mọ́. Láti ìgbà yẹn, ájò àti ìlọ́ta. Ẹ̀kọ́ tó ń gbà yẹn náà. Tán ní ẹni tó sọ Syndicate yẹn kẹ́nìyẹn jáde. Bẹ́ẹ̀ ló ta lọ bá. Ṣé kìí ṣe ẹ̀mí jà bẹ́ẹ̀ mẹ́ta tá à ń lọ bá? Ẹ̀mí ti ní. Pé kó máa ṣe pé kó jáwọ́. Ó tún sọ̀rọ̀ pé nǹkan tó fẹ́ wo ṣe fáwọn fún ṣe wà nílẹ̀ ọ̀rọ̀ sáìtì wà nílẹ̀. Ó ní kó máa wọrí. Ṣé torí pé ẹ sáfẹ́ gbé Adépọ̀jù ṣubú yìí náà lẹ́fọ́ á fi tẹ̀síwájú tó yẹn kí ló dé?
tó yẹ pé n tẹ wá ń sọ ní àṣẹ tó wà lábẹ́nú ju n tá à ń gbọ́ níta lọ ẹ̀dẹ̀ ń pírísẹ́ǹtì ara yín pé yín ò kí ń parọ́ ẹ̀dẹ̀ tún máa fi wà láì búra ìyàtọ̀ wá dà láàrin ọ̀rọ̀ tán ń sọ pẹ̀lú ọ̀rọ̀ tí captain tí ó ṣe wà aksam kìíní kan kíní yàtọ̀. nípa ájú àṣìw nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀pẹ̀pẹ̀ èmi àti bá àṣẹjọ́ sọ̀rọ̀ yìí àjọ lọ bá wọn nílé mi àjọ lọ bá wọn ní mẹ̀dínà ìsìnkẹ́ àjọ lọ ní pé kí kí ní má tó báyìí ta pé tí ò gbé pọ̀ pé ká parí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni tàrásí náà àrásí náà bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀sà kẹrí èso ṣe èmi ò lè ṣe kọ́kọ́ èmi ń wòran ni kẹrí kọ́tẹ́ mi ni pé bóyá first mọ́mí ustaz ìyóò kìjọ ní nọ́mbà wọn bóyá tẹ bá pè wọ́n kẹrí ustaz bẹ́ẹ̀ káwọn èèyàn tọwọ́ bọ nǹkan tí ẹ̀ káwọn èèyàn tọwọ́ bọ. Màá fún yín ní nọ́mbà náà jí mo tẹ̀sí fún náà jí bí gan nọ́mbà yín tó ló bèrè nọ́mbà yín. Mo ti sẹ̀dẹ̀ sí. Àná jí tó máa ń ka kùrábà Adébọ̀ Adé tó lóhùn báyìí. Ok, mo ti mọ̀. Bẹ́ẹ̀ni ọmọ ìkéré tí kan gbà yẹn. Mo ti mọ̀. Ó ti wà Amẹ́ríkà ló wà ń kú. Allah akbar. Amẹ́ríkà ló wà. Ó ti gba nọ́mbà mi. Ó tẹ̀sí ní sẹ́ǹdì nọ́mbà tí ń sóhun torí mi àti ẹ̀gbọ́n tá fi sọ̀rọ̀. Ṣé rí ẹni tí ò sáà ti jẹ ní 20 million yẹn? Ọ̀rẹ́ tí ẹ ní. Ìyẹn wá ní ẹ̀kọ́ kọ́kọ́ ló lù ìyẹn 10 million kọ́kọ́ nìyẹn ṣe. 20 million wà lọ́rẹ́ ẹ̀ ṣe. Nọ̀jìmdín ò ṣe rárá o. Ẹni tó ṣe 10 million ẹ lọ́rẹ́ Nọ̀jìmdín. Ọ̀rẹ́ yẹn ló wá sí 20 million. Ìyẹn wá sọ fún stars tí stars ṣì ní sùúrù 10 million tòun ná. Bọ̀kọ́ ìbá bọ̀bọ̀ yẹn wá 20 million pé torí bọ̀bọ̀ yẹn ní problem presently. Tọ́ba àti ẹ̀ lè bá wá ní owó ẹ̀. Bọ̀bọ̀ yà lè máa rí ara ẹ̀. Ustaz wa ń kọ́ pé lórí owó ẹ̀ bá tún ṣẹ̀wọ̀n. Jẹ́rí ibi tí àwọn ẹ̀fẹ̀ lọ sí Ustaz ní wíìkì yìí. Ọlọ́mọ ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ́ máa lọ gba Ustaz lọ́gbẹ̀wọ̀n. Wọ́n ò fẹ́ kí wọ́n fi Ustaz lọ́pọ̀ rárá. Gbogbo àwọn tí Ustaz jẹ lówó yẹn, Yusuf mama private chat wọn ni. Ẹ mọ Yusuf desperate débẹ̀. Ọ̀gáàní lè máa ṣẹ̀wọ̀n lórí owó. Ó àpáfẹ́ voice note kan sí ìjọba ti sọ bóyá mọ́mí Ṣónálá sọ fún yín. Mọ́mí Ṣónálá lọ ń pe onítàn ní òun àtìyàwó òun làwọn jọ ṣe. Ẹ máa kó tó máa ṣẹlẹ̀. Naam. Okay, sir. Ẹ má fún mi nọ́mbà anybody. Bẹ́ẹ̀ fún mi nọ́mbà anybody mi ò ní pè wọ́n. Torí gẹ́gẹ́ bí tó bá pè mí màá gbé e. Màá dẹ̀ sọ nǹkan tí bá mọ̀ nípa ẹ̀ ṣé ń gẹ́ tọ̀rọ̀ mi. Bọ̀ mi ò ní ti anybody torí ẹni tí ó ní ọ̀rọ̀ gangan mo ti ṣe wàhálà. Ṣé ẹ kí hàn ṣe gẹ́gẹ́ bí ìjọmọ ìyá? Tí ó dẹ̀ nà tán fẹ̀yìn náà. Tí ó dẹ̀ nà tó tún parọ́ fún yín náà. Ẹ má jẹ́ ń tàn yín, mọ́tò tó ti lọ la fẹ́ máa ṣẹ́wọ́ sí yẹn. Sọ inú mo kẹ́dùn, ájú àṣìw. Hello. Inú mi dùn pé ìsàjánù jẹ́ kíní kan bó ṣe wà ń sìn. Kò kọ̀ láti máa dọ̀bálẹ̀ sìn. Àìnítìjú nìyẹn èwo ni àìkọ́ láti máa dọ̀bálẹ̀. Àìnítìjú nìyẹn àìnítìjú. Ustaz àìnítìjú nìyẹn. Àìnítìjú náà ló máa yanjú ọ̀rọ̀ rẹ̀. Àìnítìjú nìyẹn ló bá yẹ pé ní òótọ́ tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ bá fẹ́ rìpẹ́ǹtì tábàtà nàṣúà. Gbogbo ibi tí ọ̀rọ̀ ti dé yìí ó yẹ kí Ustaz bẹ́ẹ̀ kò sórí prógráàmù oníyàwó mẹ́ta. Ó dẹ̀ máa sọ pé òun ti tú wá pé kó jáwọ́ ṣùgbọ́n pẹ̀lú tá a sọ náà wọ́n tún máa wá àbúrò là ń fẹ́ ṣe. Ẹgẹ́ tì mí sì máa torí ìgbéraga yẹn ti só pọ̀ jù. Ewé ṣé ẹ máa tẹ̀lé ní Yorùbá máa ń pòwe kan wọ́n ní èní alágẹmọ kú sí àrò ẹnìkan ó yọ ó sọnù. Ó tún di jọ́kejì alágẹmọ kú jọ́kẹta kú wọ́n ní tójú ò bá ti aláàrò yẹ kójú ti alágẹmọ. Ẹ ṣé wá. Kọ́nà méjì ọkùn. Ṣé wọ́n wà rán assassination síra wọn ni? Ẹni tó jẹ́ olówó tó léèyàn máa ṣẹ̀wọ̀n lórí owó ẹ̀. Ṣé tó bá lọ́kọ̀ tí èsì àfi pààyàn kò ní pààyàn? Bẹ́ẹ̀ ni o. Wàláì sẹ́ẹ̀rí bàbá captain yìí gan gbọ́n. Ìyẹn gan ti rò wípé tóun bá comply pẹ̀lú wọn pẹ̀lú tání kò ń ṣe. Wọ́n lè padà bọ́ yẹn. Ṣé máa assassinate mi? Ó ga o. Ẹ bá gbọ́
tó níyàwó mẹ́ta play lánàá. Kẹ́lí start èmi ti sọ fún ọ̀rẹ́ mi lọ́ọ̀yà tó wà náà lọ́ọ̀yà tó bá wọn ṣiṣẹ́ ìyẹn sọ èmi sọ fún àwọn ọmọ ẹ̀ àbáwá sílẹ̀ mi náà ó ní start sanwó gan o ó ní start san owó gan ó ní start ké tó o bá sọ fún start fún òní ké níbo làwọn ti fẹ́ jẹun ọlọ́pàá tó ń lò gbọ́ngàn sọ pé kéèsì yẹn ti fún. ìyẹn dẹ̀ dọ́gbọ́n kú lọ́wọ́ wọn ọlọ́pàá tó wá ń lo divide and rule method fún wọn. Bẹ́ẹ̀ni. ó pe ìfáàtì pé Adépọ̀jù. wọ́n tún fẹ́ náwó tán fẹ́ fi gba voice kìíní lọ́wọ́ ọlọ́pàá. Ìsáàtù wa ní kó sẹ́ẹ̀dì voice note yẹn ó wá ní kí ìsáàtù lọ mú 2 million wá ọmọ fẹ́ gba voice note yẹn. wọ́n ti rí ìsáàtù àmì illiterate. tó wá fún 2 million. lẹ́yìn làwọn ọmọ fúnra ń dá báyìí lọ́fẹ́ fún ọlọ́pàá yẹn tó kọ́ sọ́kà voice note. àjẹ́bẹ̀rẹ̀ ni tọ́ba fọlọ́pàá ní 2 million ọlọ́pàá lè gbọ́ òun ní voice note yẹn mọ́. owó dẹ̀ ti wọ́n gbó. In fact ẹ wá àwọn owó dànù owó tán ńlá dànù gan tán bá fi san gbèsè tán láwọn jẹ pé kò ní dínkù báyìí. ẹ wò jẹjẹ bàbá sáà ló wà lórí ìtàn àjùwájú wa lórí. ẹ ló wá. Start jáfẹ́rí ni pé nǹkan tí start jáfẹ́rí ni pé kó yẹ kó fi kọ́ máa ṣe fi ọ̀rá. Nǹkan tó ń fẹ́ gangan nìyẹn kó má sẹ́lómi tí ń ṣe kọ̀m̀pìárà ju òun nìkan lọ. Adépọ̀jù rẹ̀ ní ọ̀pọ̀ relegation. Èmi dẹ̀ máa ń sọ ọmọ sọ́wọ́ sínú máa ń dààmú ní gbogbo nǹkan. Èmi ò láìka Adépọ̀jù mi mo àfẹ́ program ẹ̀lẹ́kan ni. Èmi ò láìkì. Torí ọ̀dọ̀ Adépọ̀jù àti pọ̀. Kẹ́rí pọ̀ èèyàn wá ní síndìí àbúrò. Bẹ́ẹ̀ni Adépọ̀jù ní pàtàkì tó fi jù wá lọ. Ẹ nà ó. Presentation. Pẹ̀sẹ̀ àwọn aláfin kò kéré. Aláwọ̀ aláfin yẹn bí nà ó. Tí o sá sọ̀mọ̀ bó o ti tán, láti àwọn ará sí àwọn aláàkiri àwọn sáàtò ní ìsá ti tán. Ó tún dé gan. Kíkò yóò lè dákó ṣe. Kíkò lè dákó ṣe. Ó bìlí pé àwọn tó wà tẹ́jọ́ wà yìí lọ ń gbé ẹ. Gbogbo àwọn ará dídà àwọn àgbáàkì àwọn náà ní pàǹtí wọn ará sí ní jẹ aláàkiri ní jẹ. Gbogbo wọn ló condemn àti sísá ló bá wọn jà. Gbogbo wọn ló bá wọn jà lẹ́ẹ̀kan náà. Torí pé o fẹ́ jọ̀gá. Àwọn tó bá jà jẹ́rìí ṣé bá lọ wo ìgbà tá tí Yusufu pick nígbà tó jà. Ṣẹ́ríbọ̀ yẹn jà pẹ̀lú àwọn tó kú báyìí ní Yusufu green ọlọ́ọ̀ ó wá pick rapidly. Ẹ wá wo Yusuf. Nígbà tí mo ga, ṣẹ́rí àwọn ìsálà orí wo kọ̀ pé ni. Èmi dẹ̀ máa ń sọ fún wọn. Yusuf Adépọ̀jù ní website. Ustaz Jamiu ní website rárá o, Ìsálà ò ní website. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó jẹ́ president Adépọ̀jù former ambassador ni. Tani president Ìsálà bàbá Mushin wẹ́dà. Ẹni bẹ́ẹ̀ lè kọ speech fún pé kó wá jù speech ní public. Ẹ wò bàtà Adépọ̀jù ṣe episode 4 ẹ̀yẹn, ẹ wò àwọn tó kó wá tó jẹ́ mẹ́mbà ẹ̀. Ẹ jọ dignities wo ni Làbáìkà fẹ́ kó wá pé àwọn mẹ́rin. Ṣé Làbáìkà dẹ̀ ní kíní kan àwọn èèyàn kan mọ́ ni? Èmi mọ̀ dáadáa. Èmi mọ̀ Làbáìkà kì í fẹ́ kí ọ̀kan tó òun. Làbáìkà kì í fẹ́ kí ọ̀kan tó òun. Kó ṣàjọ òun nìkan. Kò sí tẹ́lò. Ẹni bẹ́ẹ̀ lè kọ speech fún pé kó wá jù speech ní public. Ẹ wò bàtà Adépọ̀jù ṣe episode 4 ẹ̀yẹn, ẹ wò àwọn tó kó wá tó jẹ́ mẹ́mbà ẹ̀. Ẹ jọ dignities wo ni Làbáìkà fẹ́ kó wá pé àwọn mẹ́rin. Ṣé Làbáìkà dẹ̀ ní kíní kan àwọn èèyàn kan mọ́ ni? Èmi mọ̀ dáadáa. Èmi mọ̀ Làbáìkà kì í fẹ́ kí ọ̀kan tó òun. Làbáìkà kì í fẹ́ kí ọ̀kan tó òun. Kó ṣàjọ òun nìkan. Kò sí tẹ́lò ní ìṣe tó máa ń dá tó tiẹ̀. Ẹ jẹ́ fún ilé ìsànkù kan. Làbáìkà ní òun ti ń ṣe lecture more than 25 years. Àbúwá fẹ́ ṣe lọ́ọ̀ṣì. Ẹ máa wo mo fẹ́ ṣe lọ́ọ̀ṣì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.
ẹ má bínú ẹ̀yin sisters wa ẹ̀yin brothers wa tí gbogbo àjọ ń gbọ́ audio yìí ibì kan bẹ́ẹ̀ ni mo gbọ́ mo rí pé ó fọ́nì sí mi níbi tí ọkùnrin bàbá pupa yìí Mr. Syndicate tó ti ń sọ̀rọ̀ ó ní pé Jamiu ní àìsàn kan lára débi pé kò kí ń fẹ́ jẹ́ kẹ́nìbọ̀dì tóun jẹ́ tútù bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ̀ ń bọ̀ ẹ má bínú. Yà sọ jẹ́ àgbọ̀. Èmi mọ̀ làbẹ́kọ̀ kì bẹ́ẹ̀ kí ọ̀kan tó òun. Yé. Làbẹ́kọ̀ kì bẹ́ẹ̀ kí ọ̀kan tó òun. Bàbá pupa ló sọ bẹ́ẹ̀ o ó ní Jamiu Ajagunwa ò kì í fẹ́ jẹ́ kẹ́nìbọ̀dì tóun. Ara ìsàn tó wà lára Jamiu nìyẹn. Torí pé òun àti ẹ̀ mọ́ra rí dáadáa wọ́n mọ́ra wọn rí dáadáa jẹ́ tó tuntun mẹ́yìn díẹ̀ mọ́ ń bọ̀ òun àti Jamiu wọ́n mọ́ra dáadáa ọkùnrin bàbá pupa yìí pẹ̀lú Jamiu wọ́n mọ́ra wọn dáadáa wọ́n jọ jẹ wọ́n jọ mu wọ́n jọ ń ṣe ni wọ́n jọ wà ní wọ́n jọ ń dine ni wọ́n jọ ń ṣe gbogbo nǹkan ni gbogbo nǹkan náà jọ ń ṣe ọ̀rọ̀ tó lè sọ yẹn pé Jamiu kì í fẹ́ jẹ́ kẹ́líbọ̀dì tóun wà láì òdodo ọ̀rọ̀ ni ṣóun náà kọ́ ló manifest jáde lára rẹ̀ lórí malamisu kó wò pé àwa tá à ń ṣe wá sí gan nínú street èèyàn gba Islam lọ́wọ́ wa wọ́n wá gba Islam lọ lórí kíní kan máa ṣàṣàdù kíní kan irọ́ ló ń pa I believe ara pé ìlara nìyẹn ń tọkùnrin yìí sọ jáde ìlara ló ń tẹ̀ láti ṣàlàyé bàbá pupa ní bàbá pupa ń tẹ̀ láti ṣàlàyé pé Jamiu ní ìyá láyà lára ọlọ́mọdé aṣọ́rí burúkú o continue bàbá pupa agbádùn ẹ̀ ibẹ̀ mo ti sún mẹ́yìn ẹ jẹ́ ká gbọ́n tó ní pé àìsàn tó wà lára Jamiu oní Jamiu kì í fẹ́ kẹ́nìbọ̀dì tóun tuntun wí. dignities wo ni làbáìkà fẹ́ kó wa pé àwọn mẹ́sì kẹ́hìn làbáìkà dẹ̀ ní kíní kan àwọn èèyàn kan mọ́ ni èmi mọ̀ ọ́ dáadáa èmi mọ̀ làbáìkà kì í fẹ́ kí ọ̀kan tó òun. La ilaha illa Allah. làbáìkà kì í fẹ́ kí ọ̀kan tó òun. La ilaha illa Allah ẹ̀yin náà wọ ọ̀rọ̀ ìbò tóbi tó ọ̀rọ̀ yẹn dàbí àwàdà ní bàbá pupa ó dàbí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ọ̀rọ̀ ńlá ni bàbá pupa sọ yìí o ó ní Jamiu kì í fẹ́ jẹ́ kẹ́nìbọ̀dì tóun wà láì bó ṣe rí nìyẹn fẹ́ ìjà tó bá Malam Yusuf jà náà nìyẹn ẹgbọ́rọ̀ ó ní táwọn bá ti rán Malam Yusuf àti oníyàwó mẹ́ta lẹ́wọ̀n tán àwọn wá ṣoore fún captain wọ́n fẹ́ fún captain lóko dí ọ̀pẹ ro wọ́n fẹ́ fún captain ní oko ìdí ọ̀pẹ wọ́n fẹ́ fún ro so captain máa ṣe aláya wàhálà bó ṣe máa parọ́ mọ́ àwọn oníyàwó mẹ́ta bó ṣe máa parọ́ mọ́ Malam Yusuf tó máa fi lọ ṣẹ̀wọ̀n táwọn ẹ̀ bá ti wá wà lẹ́wọ̀n wọ́n wá ṣe wà lẹ́yìn captain adúrú gbogbo àwọn àfa àpapọ̀ àwọn àfa wọ́n á fẹ́ compensate ẹ báyìí torí pé kò ìjà yẹn ò ń ṣe ìjà Jamiu nìkan mọ́ kò ń ṣe tàwọn Sufin diaspora mọ́ àrí mọ́ríkàs gbogbo mọ́ríkàs máa fẹ́ compensate gbogbo àwọn ẹni àdánù tó ń so mọ́ wọn lábẹ́ àwọn dẹ̀dẹ̀ rẹ̀ tó jẹ́ pé ní àdánù ni gbogbo wọn tó wà under mudiru mọ́ríkàs gbogbo wọn wá gbowó jáde gbà pé captain wọn ló bá wa ọ̀ya kí la fẹ́ fi sán lẹ́sàn sí ẹ jẹ́ ká sán lẹ́sàn iṣẹ́ tó ṣe fún wa ó ti bá wa parọ́ mọ́ Malam Yusuf ó ti bá wa parọ́ mọ́ níyàwó mẹ́ta wọ́n ti wá gbé wọn lọ sẹ́wọ̀n ẹ jẹ́ ká wá compensate ẹ̀ nísìn ọlọ́run ọba tó dẹ̀ jẹ́ pé ọba tí ò sí ń bí ààbò sí kò ń ṣe pé bóyá àwọn Malam Yusuf náà mọ̀ ṣe kò ń ṣe oníyàwó mẹ́ta náà ló gùdù pé mo gùdù o lọ́wọ́ wọn ṣe tó wa ẹ̀rọ ni oníyàwó mẹ́ta gòun tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ ẹ̀ jáde Malam Yusuf gòun tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ ẹ̀ jáde gbogbo wa gòun tó bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ló kó ní pé agbára wa ló kó wa yọ ọlọ́run ló wò pé òun ò ní wà pẹ̀lú alábòsí ọlọ́run ọba ló wò nú ọlá ńlá ẹ̀ ló wò nú agbára ẹ̀ pé láyé òun ò ní sọpọ́tì alábòsí lọ́lọ́run ò fi sọpọ́tì wọn lọ́ fi lulẹ̀ gbẹ́ẹ̀ ohun tó fà tó fi lulẹ̀ nìyẹn o ayé wọn wá ń bàjẹ́ ó ń bàjẹ́ rapidly ayé àwọn ẹni bíi wá ń bàjẹ́ rapidly ìgbésí ayé wọn wá ń dojúrú Jamiu wá dilé ògbà ọ̀nà ògbà tó ń ṣe wí ara gbà wọ́n ní wí ojú omi òkè nísinmi ewé ojú omi nìkan ni òkè nísinmi ni ṣé wí ojú omi nìkan ni òkè nísinmi ni
àìmọye àwọn nǹkan tí ò kí ní nísìmí Jamiu wá sákò nínú ìlú ó wá sákò ìlú ara ìyàtọ̀ Ọlọ́run náà máa fi ń jẹ àwọn ẹni tó bá gbógun ti àwọn ti tò wọn lọ́hùn àbẹ́ tó gbógun ti ṣẹ́ wọn lọ́hùn ìyàtọ̀ máa fi ń jẹ wọn nínú kóhun tí wọ́n mọ́lẹ̀ pa Ọlọ́run ti fún alápẹ̀rẹ̀ Mudiru Markaz Ọlọ́run ti mọ́lé kò lè bọ́ta bàbá ti lulẹ̀ gbàtọ́ Ọlọ́run ti Mudiru mọ́lé Jamiu tó tún wá ya olórí burúkú sẹ́ni Jamiu Ọlọ́run wá léun jáde kó nùlù ó wá ń sá kiri Jamiu wá ń sá kiri la ilaha illa Allah Jamiu wá dẹ̀ tó ń sá káàkiri gbogbo òlu ó ti sá lọ òun tọ́lọ́run sọ inna wa'dallahi haqqun Ọlọ́run ní àdéhùn wọn Ọlọ́run òdodo ni ó ní àwọn tó bá gbógun ti ṣe wọn Ọlọ́run ìyà ara ìyà tó máa fi ń jẹ wọn kóhun tì mọ́lé kò ń ṣe pé ọlọ́pàá ló máa ká nǹkan sí lọ́wọ́ o nínú kóhun tì mọ́lé àbí kóhun lé jáde kóhun lù Mudiru Markaz Ọlọ́run tì mọ́lé Jamiu Ajagunwa Ọlọ́run ṣe kíni o Ọlọ́run lé jáde kóhun lù. Èmi àtẹ̀yàn kọjọ́ ń sọ̀rọ̀ kan ní àṣálẹ́ yìí lórí ọ̀rọ̀ pé ta ló yọ olórí burúkú jù pé nínú Mudiru Markaz àti Jamiu ta ló olórí burúkú grade 1 tó ya olórí burúkú jù àwọn ń ṣe comparison yẹn àbí kí comparison náà àbí kí ẹ bá pè lóyìnbó ẹ̀yin olóyìnbó ẹ bá mi balance ẹjọ́ ẹ bá wa share kìíní mo yìí ń play kìíní yẹn lọ o but mo kàn ya bara ni o mo wá ń ṣe comparison yẹn àbí kìíní kan ism bá mi sọ òyìnbó yẹn pé ta ló ya olórí burúkú jù pé Mudiru Markaz ó ń bú àwọn sàábé ó dẹ̀ ń parọ́ mọ́ Ìmámù Buhari ó ná járáǹkì Ìmámù Buhari ní Baghdad ó pa irọ́ ó dẹ̀ Mudiru Markaz náà máa ń pa irọ́ but Jamiu a máa pa irọ́ ojúkorojú báyìí a tún máa ṣe lára a tún máa ṣe jágajàga Jamiu náà tún bú àwọn sàábé ó tún wá ya wèrè débi pé ó ní Ọ̀rúnmìlà ànábì Ọlọ́run ni òun ló sọ bẹ́ẹ̀ o Ọ̀rúnmìlà ànábì Ọlọ́run ni but èyí tó confam tẹ pé Kùránì gbé wá gangan Jamiu ní wo gbà ẹ wọlé pé sànàbí Ádámọ̀ o sànàbí ni but Ọ̀rúnmìlà òun ni ànábì lọ́dọ̀ tiẹ̀ Ọ̀rúnmìlà ànábì ni ó bọ́ aṣọ ànábì kó lọ́rùn Ádámọ̀ ó lọ gbé fún Ọ̀rúnmìlà Jamiu wàláyé mọ́mí Jamiu dẹ̀ wà láyé o mọ́mí ẹ wà láyé o wàláyé tàrà Jamiu ti ṣe mọ́mí ẹ ló bá mọ́mí ẹ ṣàdúrà fún ẹ mọ́mí ẹ yìí wà láyé Jamiu bọ́ aṣọ ànábì kó lọ́rùn ànábì Adam aleyhisalatu wasalam Jamiu bọ́ aṣọ ànábì kó lọ́rùn ẹ ó wà lọ wọ̀ fún ṣé Ọbàtálá ni àbọ̀rúnmìlà àbí ṣé Ọbàtálá ló wọ̀ fún ni àbí kí ló pè lọ ẹ̀yin yẹn kọ́lẹ́tì mi o Ọbàtálá ṣé Ọbàtálá ló wọ̀ fún ni àbí ta ló wọ̀ fún náà ó lọ ẹ̀yin yẹn kọ́lẹ́tì mi Ọ̀rúnmìlà kan ló wọ̀ fún ìkànnì àwọn kinní kan Yorùbá ni ó wọ̀ fún ṣé Ọbàtálá ló wọ̀ fún ni Jamiu bọ́ aṣọ ànábì Ọlọ́run kó lọ́rùn Ádámọ̀ ó wà lọ wọ̀ fún ṣé Ọbàtálá ni Ọbàtálá ló dà kó ló lọ wọ̀ fún àbí ìmọ̀ tó wọ̀ fún ṣé Ọ̀rúnmìlà ló wọ̀ fún ni ẹ̀kọ́ sọ pé Ọ̀rúnmìlà ni mi ò rò pé Ọ̀rúnmìlà ni ẹni tó bá ṣẹ́fà tó bá yẹ pé Ọ̀rúnmìlà ni Jamiu lọ support tó bá pé Ọ̀rúnmìlà ló support àdásù pé bí a Jamiu gan ti ṣẹ́fà torí pé ọ̀gá afá ni Ọ̀rúnmìlà ó dẹ̀ gbọ́dọ̀ hype Ọ̀rúnmìlà Jamiu gbọ́dọ̀ hype Ọ̀rúnmìlà tó bá yẹ pé ó ṣẹ́fà àwọn ẹ̀sọ́ pé Ọ̀rúnmìlà tó bá jẹ́ bẹ́ẹ̀ pé ó pe Ọ̀rúnmìlà ní ànábì Jamiu ṣẹ́fà ni ó gbọ́dọ̀ support yẹ mi ò trust Jamiu kò sí tí ó lè ṣe wàláì kò sí tí ó lè ṣe wàláì kò sí tí Jamiu Ajagunwa ò lè ṣe àwọn ẹ̀sọ́ pé Ọ̀rúnmìlà ni gbogbo yẹn ń pè ṣá Jamiu bó ṣe wà yẹn kò sí tí ó lè ṣe bó ṣe wà yìí mi ò trust yẹ wàláì tó bá ní Jamiu ṣẹ́fà máa ní tòótọ́ ní ó ṣẹ́fà tó bá ní Jamiu Ajagunwa ó ṣẹ́fà ó máa ní bẹ́ẹ̀ ni wàláì ó lè ṣe torí ẹni tí ò bá níbẹ̀rù Ọlọ́run lọ́kàn kò sí tí ó lè ṣe tá a máa pa ẹ̀rọ ojúkorojú ìwọ tó ń wá bóyá máa tún àwọn Malam Yusuf
àtòníyàwó mẹ́ta wá sí tó máa tàn wá sí station tẹ́mà náà fẹ́ parí ìjà tọ́mà tó wá bá yí parí ìjà lọ́wọ́ ẹ̀kọ́ bọ́ńdù àwọn ẹlẹ́ni ni ọlọ́wọ̀n ní fèrè fún ẹja mi o wàláyé ò ní nísìnyí tó máa fi jáde kó láyé àfi tó bá túbà gbogbo dààmú tó fẹ́ kó bá ìwọ̀n ìyàwó níyàwó àwọn ẹni ẹlẹ́ni ẹbí ẹlẹ́bí ìwọ gan ní bọ́nú dààmú àdàbí tó bá jẹ́ pé àwọn náà ṣàbọ̀ sí ẹ̀ adúrú gbogbo tó fẹ́ ṣeré jámi ìwọ ń bu wa mi báyà bí má wọrí abo ẹni èmi kankan ni máa blọọkì ẹ fúnra mi má wọrí wọ́n ti ṣó ajá sórí ẹ̀ pé ajá kan wà ń bí mo dẹ̀ ti blọọkì one bulldog Jamiu ò ní rí ọ̀nà ọlọ́run o àti àtàwọn tó ń tẹ̀lé ẹ tẹjọ́ ń ṣe tẹjọ́ ń bẹ̀sìn ọlọ́run jẹ́ ebi tẹ̀ yín ń retí náà pé mò ń retí àwọn tó máa ní àwòsàsù ṣàbòsí náà o gbogbo ẹ̀yin tẹ máa ń wà pẹ̀lú ẹ̀ tẹ máa ń pariwo òsàsù yẹn níbo lẹ wà lẹ́nìí ṣé gbogbo yín jọ lulẹ̀ pọ̀ ni torí gbogbo yín ọwọ́ yín ti kákò pé òsàsù ti fọ́ọ̀lù áńdì yín ṣẹ̀rípàlà bòsí ni gbàtà ń pariwo ń gbà ẹ̀ pé Jamiu irọ́ ló ń pa gbogbo yín ẹ̀ ń ṣe pé òsàsù parọ́ Mala Yusuf ló ń parọ́ mọ̀ pọ́n fi Jamiu gba géèmù ni ṣé bóun lọkùnrin ti ṣàlàyé yẹn òun ni bàbá Pupa ti ṣàlàyé yìí pé wọ́n fi Jamiu gba géèmù ni àwọn Sufi diaspora náà ń lò ó ṣé bóun ni bàbá Pupa yìí ti ṣàlàyé ó ní àwọn Sufi diaspora sọ pé ó ní ọkùnrin pupa tẹ́ ń wò lójú skírínì bàbá Pupa yìí ó sọ pé Jamiu ó mọ̀ pé òun ò ní kéèsì òun mọ̀ pé àwọn ò ní kéèsì gbogbo àwọn mọ̀ pé àwọn ò ní kéèsì but àwọn fẹ́ fi oníyàwó mẹ́ta àwọn gbọ́dọ̀ gbé àwọn Sufi diaspora sọ pé káwọn gbé Jamiu káwọn lọ tì mọ́lé káwọn gbé oníyàwó mẹ́ta káwọn lọ tì mọ́lé Mala Yusuf káwọn lọ tì mọ́lé káwọn wọ́wọ́ wọn ní wàhálà káwọn lọ tì wọ́n mọ́lé torí wàhálà tán ara problem tán ni pé Saheed Shittu àárò òun mú ẹ jẹ́ ká mú àwọn eléyìí tó wà ń tòsí wa ẹ jẹ́ lọ tì wọ́n mọ́lé ó tó gbogbo yìí táwọn wèrè kan bọ́ ta agbẹ́sìnga àtàwọn ajá àwọn èèyàn jágajàga tó wọ́n ń twist ọ̀rọ̀ pé on the 7 náà bẹ̀rẹ̀ chat on the kìíní kan gbogbo wọn mọ̀ pé irọ́ làwọn ń pa bàbá Pupa yìí ó ti báṣẹ́ jẹ́ gbogbo wọn náà gbogbo yìí lẹ mọ̀ pé irọ́ lẹ ń pa Jamiu gan mọ̀ pé irọ́ lòun ń pa bàbá Pupa ó mọ̀ pé irọ́ làwọn ń pa àbí ṣé kò sọ ni kò confam ẹni ọmọ náà gbogbo ẹ̀bọ̀ ló mọ̀ pé irọ́ ni Jamiu ń pa kò sẹ́ni tí ó mọ̀ pé irọ́ ló ń pa ẹ̀yin wèrè kan wá ń bọ̀ ta irú agbẹ́sìnga ìwà wá ń sọ pé ìjọba yìí náà bẹ̀rẹ̀ ṣátìn ìjọba yìí náà bẹ̀rẹ̀ sátìn olóṣì ayé ẹ̀fẹ́ bàjẹ́ ní agbẹ́sìnga orí ẹ̀ tiẹ̀ ti burú ìwọ olè agbẹ́sìnga olè ìwọ tó ń jí kíní iléeṣẹ́ oníléeṣẹ́ tó ń jí lò láti jọjọ́ mọ́ yẹyẹ tó ń jí kíní àwọn swíṣà lò láti jọjọ́ yìí ó ṣe èèyàn ó lé ara ẹ̀ àbọ̀mọ̀ pé ó lè ló máa ń ṣe bóyá ń ṣe yẹn ó ń jí kíní kọ́ńpìnì oní kọ́ńpìnì lò lamẹ́ríkà ó ń dáwọn ẹlẹ́ni gbèsè wá gbẹ́sìnga ni mo sọ ó lè ní ọmọ pé tó bá pèèyàn ló lè ohun tó ń sọ yẹn ó máa àkáǹtì fún ní wá ní kí lórúkọ ẹ̀ ó lè agbẹ́sìnga ó lè ní ó ń ja kọ́ńpìnì kan ló lè lamẹ́ríkà tó bá ń ta ló sọ bẹ́ẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ ohun tó ń ṣe nìyẹn kọ́ńpìnì kan wà wọ́n máa ń pè ní swisha wà lamẹ́ríkà agbẹ́sìnga ó dẹ̀ ń jà wọ́n ló lè ní ó lè ló ń ṣe bóyá ń ṣe yẹn that guy ó lè ní bó ṣe wà yẹn ó lè that guy na thief na kọ́ńpìnì oní kọ́ńpìnì tí wọ́n dá lé iṣẹ́ wọn lẹ̀ tí wọ́n fẹ́ pa owó ó dẹ̀ ń jí kíní wọn lò ó dẹ̀ ń change email every time ó lè nìyẹn náà irú wọ yóò yẹ kọ́lọ́pàá gbé ẹ Nàìjíríà ni wàláhì yóò yẹ kọ́lọ́pàá gbé ẹ ni ó yẹ kí ọlọ́pàá di ẹ mú Nàìjíríà kan lọ tiẹ̀ mọ́ lé ni ó lè nìyẹn náà wàá fi yẹn ṣe dá wa èèyàn kan sọ pé afásá ẹni where are you má bèrè pé where am I why are you asking me where am I bí tó wà mí mo lè wà I'm in the Jupiter Jupiter ibi tó wà mí mo wà kí ló dé why are you asking me where am I
ibi tó bá wọn mi máa wà ìbá wà nù sky ìbá wà nù moon ó lè ló ń ṣe bóyá ṣe agbẹ́sìgà lọ stop olè jíjà ó ń ja American company ló lè ó dẹ̀ fi ń ṣe dáwà irú dáwà wo nìyẹn gbogbo tó ń ṣe òní gbalada wàláì òní gbalada ó ń dá company oní company gbèsè ìwọ fi make owó òfin pa owó sápò ààrẹ ẹ̀yin tẹ̀ ń dojú ti Nàìjíríà nìyẹn náà agbẹ́sìgà ó wà náà wọn tó ń dojú ti Nàìjíríà káàkiri gbogbo di ó world ẹ̀ ń jalè wá ní owó à ń fi swisha lórúkọ app yẹn ń jẹ́ swisha ló ń jẹ́ kò san owó fún wọn every month ó wá ń jí lò tó bá ti wá di tóṣù bá ti wá parí ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan dẹ̀ àwọn ẹ̀ máa fi ní pé wọ́n máa fún ẹ ní just go test. èèyàn kan sọ pé we want to see your face why do you want to see my face kí ló dé you be my wife why do you want to see my face now don't see my face please okay mo ń bọ̀ jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ máa gbójú mi jáde ń sìn kí ló dé why you want to see my face why you want to see my face mo ń bọ̀ kéèyàn máa dá company oní company ní gbèsè táwọn ẹni ẹlẹ́ni ṣe wàhálà láti fi kó company wọn jọ ṣé wọn náà gbàdúrà kó dá lè ṣẹlẹ̀ kan káwọn kan máa wá jí ohun tó ń tà kan máa jìbù olè ló ń ṣe bẹ́ẹ̀ náà kò dáa ìwọ ìlú wa ń pariwo pé ìwọ náà ń pèpè sẹ́sìn ṣé olè náà fi ń pèpè sẹ́sìn ṣé báná bíi ṣé súnà ṣé ohun tí sún fi yín kọ́ yín nìkan máa jalè ṣé ń dámọ́ láti já ní àbí Abdul Qadir kọ́ yín nìkan máa jalè ẹni ní súnfí tó kú ẹ̀rẹ̀ pé agbẹ́sìgá yé jalè mọ́ náà ìwọ náà stop olè jíjà ò ń jí kínní oní swisha ò ń jí lò ó sanwó fún wọn ó sanwó fún wọn tí dáwà ò bá ṣe ò dẹ̀ fi dáwà alẹ́ fáwọn tó ń ṣe dandan ni kò ṣe dáwà kó máa jí nǹkan oníkan lónìí is it must àbí dandan ni kò máa jí nǹkan oníkan lò wọ́n ń jalè wọ́n á fi ṣe dáwà irọ́ irú dáwà yẹn dáwà tó ní gbalada ni bá àtẹ̀lẹ́ fẹ́ gbalada lórí ìjọ ajájá ìwọ tó ní káwọn èèyàn máa jájá torí ẹ ti burú lọ́rùn ẹ ìwọ tó ní káwọn èèyàn máa jájá tó pariwo káwọn èèyàn máa jájá bá àtẹ̀lẹ́ fẹ́ gbalada agbésùgà àwọn pa ọkàn pẹ̀lú agbẹ́sìgà kò ń ṣe agbẹ́sìgà agbésùgà lélẹ́yìí o kò kí ń ṣe agbẹ́sìgà ó lè gbalada kọ̀ọ̀kan bó ṣe wà èèyàn jágbajàgba òun ní káwọn èèyàn máa jájá òun ló kọ́kọ́ sọ o nígbà tí wèrè agbẹ́sìgà yẹn sọ tán ní Jamiu náà wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ òun máa lọ gbá research Jamiu wa lóun ti gbá research tán o látẹnu òun direct kọ́ máa jájá lọ òun tó bí nìyẹn bọ̀bọ̀ olórí burúkú agbẹ́sìgà yẹn ló kọ́kọ́ lọ́ọ̀ṣì ẹ̀ lọ́dọ̀ Jamiu nígbà tó lórí burúkú yẹn lọ́ọ̀ṣì ẹ̀ tán ni Jamiu náà wá wo pé ibi táfà òun lọ lòun náà ń lọ ayé àfọ òun ti bàjẹ́ kí tóun náà jọ bàjẹ́ papọ̀ ohun tó ṣẹlẹ̀ nìyẹn náà nígbà tá agbẹ́sìgà ti sọ Jamiu náà abẹ́rẹ́ kí lórúkọ ẹ̀ náà wá wo pé Jamiu náà wá wo pé ok ibi tá agbẹ́sìgà bá lọ ẹ jẹ́ káwọn jọ máa dàrú lọ lòun náà wá ronú pé ẹ jẹ́ ká bá gbogbo ẹ̀jẹ̀ jàre tí ní bá fẹ́ bí Ọlọ́run kò bí wàhálà Ọlọ́run ní àtàná bí ẹ̀ àbí ṣé tó ṣe nìyẹn Jamiu ọ̀rọ̀ ẹ̀ ò tí yíwọ́ dáadáa yìí tó yíwọ́ yìí ó kéré nù yíwọ́ tó yíwọ́ yìí tó yìí máa yíwọ́ tó yìí ń bọ̀ wá bá ẹ Jamiu ó yìí pọ̀ ṣó ń gbọ́ Jamiu yìí tó yìí ń bọ̀ wá bẹ́ẹ̀ ó yìí tún pọ̀ jù yẹn lọ mo sọ pé mi ò fẹ́ gbójú jáde àwọn kan lọ ní disturb mi tèmi náà wà lọ ń ṣe rọ̀bọ̀rẹ́ ibè mo ń bọ̀ inú yàrá ni mo wà mi ò fẹ́ sẹ́ẹ̀tì ara mi ni inú yàrá ni mo wà
àgbàtẹ́sà ní kí wá gbójú jáde tó mọ̀ bẹ́ẹ̀ ìyàwó mi ló sọ pé kí n gbójú jáde ní kò yé mi o kò yé mi bẹ́ẹ̀ ni ń gbójú jáde ẹ mo wà nú lé mo rà ń jayé ni jẹ́jẹ́ mi lè mi kí ló dé ẹ sáà ni wá gbójú jáde mo ra wà nú lé mi mo rà ń gba fẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ kan ló dé ẹ wá ní wá gbójú jáde òkè a máa gbójú jáde sí mo ń bọ̀ èmi ò ríru Islam ká máa jajáre o Nàìjíríà mo ti rí máa play for máa continue voice yẹn o mo yìí máa play ẹ lọ o ẹ jẹ́ máa play voice yẹn lọ kémi náà máa fi yẹn set lọ́wọ́ ẹ jẹ́ máa play lọ. kò sí ntẹ́lò mi ṣe tó máa ń dá tó tiẹ̀. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ fún ilé ìsànkù kan làbájá tí òun ti ń ṣe lecture more than 25 years. njó wí ni ẹ. àbúwá fẹ́ ṣe lọ́ọ̀ṣì ẹ máa wo mo fẹ́ ṣe lọ́ọ̀ṣì nínú àwọn àpapọ̀ tó ní òòrẹ́ níbọ̀tì tó lè ṣe ẹ̀ṣẹ̀ lọ́rẹ́ ìjàpá níta. ọba ọlẹ́ kejì mo fẹ́ ṣe bẹ́ẹ̀dì nínú gbogbo àwọn tó ti kú kò sẹ́gbẹ̀ẹ́ tó lè ṣe sí ẹni tó ní pọ́ọ̀tù wá jù lẹ̀ ṣẹ́gbà ní pọ́ọ̀tù tó tẹ̀lé ẹ̀ ló wá ṣe lọ́dọ̀ tó. ájò àṣìl. àti mo ṣe ń sìn. mo mọ màá kí ló máa ṣẹlẹ̀ sí. ṣé báwọn yẹn kíkè gẹ́sẹ̀ àwọn Saidi Wàsíù kíkè gẹ́sẹ̀ náà. wọ́n lè kíkè gẹ́sẹ̀ wọn ọjọ́ gbádùn ní wèrè ni wọ́n. no àwọn kan kíkè gẹ́sẹ̀ tó sọ fún mi sẹ́yìn tí mo bá sọ. wèrè kọ́lọ́ ni gbogbo wọn. ṣé lórí ọ̀rẹ́ kìyẹn. o mo bá sọ náà. ẹ̀yin máa kọ́ kíkè gẹ́sẹ̀. mo sọ àbá sọ. mo ṣe lọ àbá torí ẹ̀ mo ṣe lọ àbá àti mo ní ìtúsà ẹ máa lọ Abdulhakeem even with a slap on your face. Táyì ti kó lẹ́yìn wọn ti kó lọ sọ́dọ̀ Adépọ̀jù láti. ọdún mẹ́wàá Táyì ṣe Adépọ̀jù jẹ́ fún ọ̀rọ̀ rà ní. Tòró láwọn product orí pọ́pẹ́ táì. Wọ́n jẹ́ni Ustaz fẹ́ ṣe ìlara ló fẹ́ ṣe pé ọba Adépọ̀jù ta. Jẹ́ni àwọn èèyàn kan mọ̀. Jẹ́ni Ustaz pé wà ní tẹ́síbọ̀dì bá pè wọ́n lé ní pé Ustaz. Adépọ̀jù lòun bá ṣe tẹ́lẹ̀ bá Adépọ̀jù fún òun lówó òun níjọ owó Ustaz lè yá wọ́n lè lọ yá owó fún nítàn. Allahu Akbar ẹ gbọ́rọ̀ ẹni sùúrù mi ń bọ̀ ìṣèbí ní tẹ máa ń sọ pé. ìyẹn mọ witness làbáìkà. ẹ wòrán o ẹ wo àṣírí tó tú yìí ẹ wo onírọ́ tó ń bá wọn pa irọ́. Inú mi dùn pé ọ̀rọ̀ yìí jáde lẹ́nu bàbá Wàsíù bàbá Pupa sọ pé bàbá Pupa ló sọ̀rọ̀ o bàbá Pupa sọ pé tí èèyàn kan bá kó lẹ́yìn Malam Yusuf tó bá kó ń bẹ̀ tó bá nóhun òun ọmọlẹ́yìn Malam Yusuf lòun wà lọ bá Jamiu Ajagunwa olórí ìjọ àwọn ajájá pé ọmọlẹ́yìn Malam Yusuf lòun o. Jamiu Ajagunwa rẹ́dì láti gbà á sọ́dọ̀ tó bá wá gbà á sọ́dọ̀ tán àwa máa wá ṣe dáadáa sí torí pé onítọ̀hún yẹn ti kó lọ́dọ̀ Malam Yusuf ṣe rí i pé olórí ibú gidi ni Jamiu ṣe rí i pé olórí ibú ìṣubú Malam Yusuf ló wá ọmọ yẹyẹ ìṣubú Malam Yusuf bẹ́ẹ̀ pé kí Malam Yusuf yẹn ṣàṣubú kó ṣubú òun ní ìròrí tiẹ̀ tọ́lọ́hún ò bá wá gbé ṣubú kí ló wà ló fẹ́ ṣe ṣé wọ́n ló fẹ́ lọ fà ṣubú ni ẹ̀ńtọ́lọ́hún ò gbé ṣubú tí wọ́n wá ń plan pé kó ṣubú ẹ wá wà wọn onírọ́ tó ń bá wọn parọ́ àwọn yẹn wọ́n wá ń lo má jẹ́ sọ ìbò sí mo ti fẹ́ lọ lulẹ̀ lórí mo fẹ́ lulẹ̀ lórí òyìnbó ti fẹ́ sọ́ọ̀sì bóyá interchangeably máa pè ní ohun tí Jamiu máa ń ṣe ẹ wá ń pìrìsẹ́ǹtì Malam Yusuf pé Malam Yusuf ló ń ṣe tó dẹ̀ jẹ́ pé Jamiu ló ń ṣe kò dáa wàláì kò dáa ọlọ́wọ̀n ní fèrè fún yín fún àbòsí Malam Yusuf tẹ́ ń ṣe torí pé ntẹ́nẹ́lẹ́ni ò kì í ṣe ẹ̀rẹ̀ ń parọ́ ẹ̀ mọ́ Jamiu ló máa ń ìwà Jamiu lẹ́wọ̀n ń gbé fún Malam Yusuf tí Jamiu bá rí pé
èèyàn kan kù lẹ́yìn Malam Yusuf lẹ́ni Jamiu rẹ̀ láti gba onítọ̀hún sọ́dọ̀ kó máa fonítọ̀hún yẹn máa fi bá Malam Yusuf jà pé sórí ọmọlẹ́yìn yẹn ló ti kó lẹ̀ ó ti wá sọ́dọ̀ ti wáyé Jamiu rẹ̀ láti gba onítọ̀hún sí ọ̀dọ̀ láti máa tọ́jú ẹ̀ pé yes àti gba kí lórúkọ ẹ̀ sọ́dọ̀ báyìí àti gba kíní sọ́dọ̀ o ọ̀dọ̀ wa ló wà ń sìn Jamiu rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú onítọ̀hún torí pé ó believe pé ẹni tó bá ti kó lẹ́yìn Malam Yusuf o a ní secret Malam Yusuf lọ́wọ́ àwọn máa fi máa jà lọ kò dẹ̀ make sense wàláì kò make sense o gbogbo yẹn kò nítumọ̀ wàláì kò nítumọ̀ rárá kò nítumọ̀ rárá o lè rí ntọ́lọ́hún ò bá jẹ́ kó rí gbogbo bẹ́ẹ̀ ń plan pẹ́ máa ráṣìírí Malam Yusuf bá lè fẹ́ rí ìgbà tí ẹ pọ̀ nǹkan Malam Yusuf ò ṣalábòsí èèyàn kan débi pé bóyá òun fẹ́ ráṣìírí ẹ̀ tú àṣírí òun fẹ́ tú lọ́dọ̀ ẹ̀ kí ló ṣe tó fẹ́ tú àṣírí ẹ̀ kí lóun náà ṣe Malam Yusuf wá jẹ́ èèyàn kan tó yẹ pé wá jẹ́ èèyàn kan tó áìdì àbò ń ṣàbòsí yìí ni ìwọ tó ní kí n gbójú jáde ojú wa láti gbé bọ́tà yẹn sìn tó ní ojú bóyá ojú la ṣe é sí ni inú ilé mo wà tí mò ń jayé mi máa ṣe kíní èwo ló dùn ohun tí Jamiu ń fẹ́ kó ṣẹlẹ̀ ohun tí Jamiu ń fẹ́ kó ṣẹlẹ̀ sí Malam Yusuf Ọlọ́run ti mú kó wá rí bẹ́ẹ̀ gbogbo tó ń plan kò rí bẹ́ẹ̀ ojú tì àwọn dẹ̀dẹ̀ wúrẹ́ òponu ẹ pé àwọn yẹn ń lo wọ́n wá ń ṣe àbòsí pé Malam Yusuf o wọ́n ní Malam Yusuf o bí Malam Yusuf ṣe wà yẹn ó jẹ́ ẹ̀kan tó yẹ pé èèyàn tó burú ni o èèyàn tó rí báyìí ni o èèyàn tó rí bákan ni o kò rí bẹ́ẹ̀ Malam Yusuf kì í ṣe èèyàn jákujáku Jamiu ló máa ń tíyàn bá kó lọ́dọ̀ èèyàn tó máa sáré gbà sọ́dọ̀ pé yá máa bọ̀ lọ́dọ̀ tiwa irọ́ ẹ má present Malam Yusuf bẹ́ẹ̀ ìwà Jamiu lẹ́ ń gbé fún Malam Yusuf yẹn ìwà Jamiu gangan lẹ́yìn lọ gbé fún Malam Yusuf ìwà Malam Yusuf kọ́ yẹn inú mi wá dùn pé ọkùnrin bàbá pupa yìí òun ló sọ yẹn òun dẹ̀ ní wèrè yẹn ń pariwo tí yẹn ń pariwo pé Malam Yusuf Malam Yusuf ó ṣe kí ni o ó mú ẹ tó bá ti kó lọ́dọ̀ Malam Yusuf Jamiu wo tó bá ti lọ sọ́dọ̀ Malam Yusuf rẹ̀ láti náwó fún lẹ̀ ìwà yẹn nìyẹn ìwà Jamiu ni Malam Yusuf kì í ṣèyàn jákujáku ẹ̀yin ni kẹ́ lọ fura síra yẹn orí yín burú lọ́rùn yìí já máa gbọ́ irọ́ àbí àṣírí Jamiu lọ mo sọ pé mo ti fẹ́ pílẹ̀ lálẹ́ ẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ sùn níbọ̀. Akeem kọ́ ni kò pé làbáyíká pé Adépọ̀jù ló kọ́ bá ṣe sínú Islam ó jẹ́ ní 300,000 Adépọ̀jù dẹ̀ fún ẹ Akeem bá pe gẹ́rẹ́ bá pe làbáyíká nítorí ẹ̀sìn ọ̀sẹ̀ làbáyíká nílára nìyẹn o bẹ́ẹ̀ ṣe pé látọ̀dọ̀ Adépọ̀jù ló kọ́ bá tòun sí Islam òun dẹ̀ ní di 300,000 òun ti bá Adépọ̀jù sọ látijọ́ ọjọ́ yìí Adépọ̀jù dóun lò mùsàtì ní wọn làwọn ọkọ sẹ́ẹ̀dì 10,000 sí pé kó máa bọ̀ bí tó wà lọ́sàn-án làbáyé kò ṣe é rí lọ sí studio ó lè gba almost $500,000 fún lédi yẹn lẹ́tà ló Adépọ̀jù wá padà analyze ẹ̀ pé lédi tó wá bá èyí fóun nídìí owó ṣé báwọn ṣẹ̀ṣẹ̀ gbowó fún ní last week ni ó bá tó program ẹ̀ pé tó láwọn ò ṣe lórí program àwọn para wọn jọ táwọn fún ní almost $500,000 àwọn gbà fún gbólóhùn ní accommodation program làbẹ́ka wọn kàn orúkọ òun wá tún ẹ̀ ní. pé yẹn làbẹ́ka ti gbọ́ pé ọ̀dà Adépọ̀jù ó jẹ́ èèyàn kan ló pè gbà sínú ọ̀bẹ̀rẹ̀ mẹ́ta sínú manga ló. tó ń gbọ́. Hello. Oníṣẹ́ ọmọ ti ṣe Gbádépọ̀jù yẹn bóyá Gbádépọ̀jù yẹn ó bẹ̀ wò pé Adépọ̀jù oníkóníwọ̀n ẹ̀ làbáyé ó máa ń dẹ̀ wà ní Ìkirè làbáyé ká sẹ́ndì 10,000 sí pé kó máa
àwọn mọ́tò pọ̀ lẹ́kọ̀ọ́ báyìí. Ìyẹn tẹ̀ wá làbáyíká ní kọ́ lọ sí stúdíò. Jamiu ṣó ń gbọ́rọ̀ ààrẹ. ṣé owó tí wọ́n náà ṣe wọ́n gbà ládàá lọ́dọ̀ Ọlọ́run báyìí. Ó sẹ́ni pé ó lò kọ́ mọ́ làbáyíká ni jẹ́ríkò torí ẹ̀sẹ̀ tó bá tẹ́sí pọ̀jẹ́ bá sì ju owó ẹ̀yẹ kan pé làbáyíká pé látọ̀dọ̀ Adépọ̀jù ẹ ti bèrè owó lọ́wọ́ ẹ̀ kò fún yín àfún. Jamiu wò gbèsè ayé ẹ̀ bó ṣe rí. Adépọ̀jù tó lọ́wọ́ ẹ̀. láìláìlá Allah. láti bá ti sọ wẹ òrùsá kò tó lọ́wọ́ òun òrùsá kò tó. ẹ̀yin náà wò ìgbà wo ni òrùsá ní adé akíwò bẹ̀rẹ̀ tí òrùsá ti tó ti fi stúdíò fún. ẹ wòran. ṣé akíwò sáàtì tó ṣàyèsí ni ṣèbí òrùsá tó fi stúdíò fún. ẹ wo Mọ̀ntúrà ṣèbí torí ṣé làbáyíká rí pé Mọ̀ntúrà ń báwọn Adépọ̀jù ìjà làbáyíká gbéra láti gbà lọ sí wẹ́ẹ̀dì yẹn ní Ẹdẹ. Ó kàn fún ẹ̀ ní pọ́ńdó lẹ́yìn tó bá ti bá Adépọ̀jù ṣe làbáyíká máa onítàn ló wà kójú wẹ́ńjì làbáyíká ń lọ bẹ̀ kọ́ ṣàlàyé pé o ò bá Adépọ̀jù ṣe mọ́ èmi ló fẹ́ bá ṣe. ẹ wọ ọ̀rọ̀ ṣé wà lélẹ̀ Jamiu. ẹ kú tẹ́tí máa mọ̀ bí làbáyíká wé ìwà yẹn ó máa ń ga fáìtì ni. ẹ̀yẹ́ ti náà làbáyíká fi ṣe kí a máa wuyẹ̀ pẹ̀lú Islam tó dáa. àwọn ọkùnrin pé kò dáa. bọ́lẹ̀ ní múríbàríkà ọjọ́ wà ní o. torí àbòsí. ẹ wọ̀rọ̀ o. olórin kọ́. àti kò dáa. làbáyíká sọ iṣẹ́ ní làbáyíká ti àwọn program kan tèmi ti bá a ní lọ́wọ́. tèmi ti bá a kọ́ ọ̀tì ìjọ tó bá ti tó tún ti sọ̀rọ̀ lórí bá yẹn mo kàn máa ń ṣẹ̀dẹ̀ sáwọn ọmọ ẹ̀. làbáyíká ní tẹ bá rẹ́ anybody tó ṣe àsàlátù olè ni wọ́n. wọ́n dẹ̀ tí wọ́n á invite làbáyíká lọ sásọ̀rọ̀ àtúnṣe. làbáyíká ní gbogbo àwọn agbèrò àjì pátápátá gbogbo wọn alágbèrò àjì olè ni wọ́n kò wọ́n kàn gbá àwọn èèyàn ni. Jamiu sọ bẹ́ẹ̀. làbáyíká wọ́n ní ìsọlá àti plan ti báwọn náà ìfẹ́ máa kó èèyàn mẹ́ka. torí ẹ̀kọ́ tó ń ọ̀pọ̀ àwọn ọjà afúrà ìwọ̀n ọmọ làbáyíká dáadáa. wọ́n mọ̀. ájú àti o. Mọ̀kànlá ìfẹ́ ṣe ń sìn. Mo nígbà tí ó support ẹ̀ wáyé tí ó voice out. Agbẹ́sìnká ló support wọn lórí ànábì Adáko fún ànábì. Ó lòun sọ fún mi pé Christopher lásán kọ́lọ́ sàn lẹ́sà gan ìjà ànábì ni. Àbí o. Mo nígbà tí wọ́n mọ̀ kó support ẹ̀ ìwọ ò ṣe sọ̀rọ̀ síta mo sọ̀rọ̀ ẹ sínú máìkì ni. Pé ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa ń fà yìí o. Bàbá Sami tá a jọ sọ yìí náà pè mí jọ náà. Tí mo ló ń bọ̀ ládùúgbò wa. Tí Àfà Saidi ń sọ fún bàbá Sami jẹ́ pé àwọn náà ti wíwíwí kò dá wọn lóhùn ni o. Àwọn Àfà Saidi yẹn mi ò mọ irú tó ń ṣe wọn yìí. Ibi tó ti máa jẹ ló fà á òní tó máa ti jẹun. Wọ́n máa ti ní ìkókó ọ̀pọ̀ independent náà ni. Ẹni bóyá ìwà yẹn Àfà Saidi ò mọ̀ láti báyìí lọ́lọ́ fẹ́ ṣàánú tó bá jẹ́ tó ṣe psychology in school. Ṣẹ́ta Àfà Saidi bá dára dúró pé tèmi náà fẹ́ máa ṣe wá. Saidi ajá náà sí Jamiu ni o. Oníṣẹ́ mi o. Àti káàkiri. Mi support ẹ o wà láìpẹ́ nísìn. Wọ́n fi ìbádé pọ̀ jù ṣe o. Gbogbo nǹkan tó ga mi ń ṣe èmi ò support ẹ. Bẹ́ẹ̀ ni. Mi lọ́wọ́ mi support anybody nínú wọn o. Mi ṣe tẹ́ni kankan o. Mọ wàhálà lórí kìíní tó ní Àfà Saidi ìdòwúlẹ̀ lẹ́tà lọ. Wà ẹ mọ̀ pé Àfà Saidi kò ní ẹjọ́ dá sọ̀tọ̀ fi kàn mí. Kọjá ọjọ́ làbáyíká. Bàbá wa sì ní iṣẹ́ mi tó ń ṣe. Wáyé tí wàá lè sílẹ̀. Àbáwá yóò ní pé lórí kan tí ìta ti fi ẹ̀ pé ó rọ̀. Owó orí. Màá di òun náà. Àfà Saidi owó ìbọ̀bà rẹ̀ rárá. Kò ní bọ̀bà rẹ̀. Kò bá wọn dá sí láti ilẹ̀. Kò bá wọn dá sí. Gbogbo bó ṣe lọ kọ́ọ̀sì nǹkan ọ̀gbọ̀n ẹ̀ kò bá wọn dá sí láti ilẹ̀. Láti ilẹ̀ kò bá wọn dá sí. Bàbá ti drop oṣù. Tẹ́ẹ̀mọ̀ rí. Ó kàn pé lórí fóònù. Ẹ pé Bùbárà pé kó máa bọ̀ ní fídíò. Má sọ lọ. Èkó sí tó ti àkáyè tẹ́tẹ́ rẹ̀ kí ẹ̀ náà wà Mo ń bọ̀ jẹ́ ń sún mẹ́yìn padà. Lórí kan tí ìta ti fi ẹ̀ pé ó rọ̀. Owó orí. Màá di òun náà. Àfà Saidi owó ìbọ̀bà rẹ̀ rárá. Kò ní bọ̀bà rẹ̀. Kò bá wọn dá sí láti ilẹ̀. Kò bá wọn dá sí. Gbogbo bó ṣe lọ kọ́ọ̀sì
Bàbá Pupa ti báyé Jamiu jẹ́. Láti ilẹ̀ kò bá wọn dá. Bàbá ti drop oṣù. Tẹ́ẹ̀mọ̀ rí. Ó kọ̀ pé lórí fóònù. Ẹ pé Bùbárà pé kó máa bọ̀ síbí o. Ṣé wàá sọ pé gbogbo àwọn lẹ́sọ̀ gbogbo àwọn mísọ́nà yìí nǹkan ọ̀kan yẹn? Kò sí tó ti náà káyè tẹ́tẹ́ rẹ̀ kí ẹ̀ náà wà pé káyè ti ẹ̀mọ̀ yẹn náà. Tàtàwọn yẹn náà ṣe rìsáàsì. Tàtàwọn náà ṣe rìsáàsì. Ẹ sì rí ẹnìbọ̀dì tó máa wà lẹ́lẹ̀ tó máa fẹ́ bá òṣà sí ìfẹ́. Ẹ náà. Ẹ wá wò rìsọ́tà ọjọ́ wa lùsì kankan o. Kí ni o? Láti tàbọ̀ sí rí tó ti fi àbúlẹ̀ tí wọ́n bá ń sọ lé. Ẹni ní bẹ̀kítẹ́ríà ní ìsàpẹ̀sọ́là kò sí. Tani àbú? Àbúlé ẹnìbọ̀dì tó lè kọ lẹ́tà. Tani àbú? Ó ní ọkọ̀ Ustaz Bakri. Okay. Police àti ìrìnrìn Ustaz Bakri ní dáwà. Nínú kéèyàn kọ lẹ́tà, kéèyàn gbárí àti ìrìnrìn Ustaz Bakri. Ẹ kí ló tán filẹ̀? Àbí? Alhamdulillah, ẹ rí i pé ẹ̀yin méjèèjì tẹ̀ ń gbọ́ mi yìí. Naam. Iṣẹ́ tẹ̀mí bá ọ̀sán àjá mi ò ṣe. Èmi ò dára dé ní 100%. Mo kàn ń bá ṣe níṣe pé kó má ṣubú wà láìta láti wọn àníyàn mi nìyẹn. Pé tí gbogbo abá sá fún tán ó máa wọ̀ sí. Ẹni tẹ́ bọ̀ fẹ́ sá fún fẹ́ kẹ́rọ̀ fọ̀rọ̀ yín lára ń kọ́ báyìí. Ẹ kò lè rí rẹ́mi lára torí ìbùkún ní fọ́ọ̀mù ọ̀dọ́ mi tó fẹ́ comply pẹ̀lú tó ń ṣe. Ìbùkún ní fọ́ọ̀mù ọ̀dọ́ mi tó èmi fọ́gbọ́n ṣe tèmi náà. Alhamdulillah ẹ mọ̀ inú mi kàn ń dùn ní pé dárúkọ yín máa ń ṣẹlẹ̀ yìí inú mi ń dùn gan-an o. Ẹ máa gbọ́ Tádé Pọ̀jù bá kọ nǹkan sí Facebook àbí báwo lẹ́kẹ̀ẹ́ mo máa ń comment máa ṣàdúrà fún un. Wàláì ó jọ̀rọ̀ náà ni ló kọ àbí bàdé iná post ni máa ṣàdúrà sí. Àbí. So èmi lílá ìwọ̀n sùúlì mo ṣe. Ṣé tá a bá wá ń jà bíi ti ká kú ni? Ẹ mọ̀ pé àníyàn tí Sàṣù Jamiu ní lórí Adépọ̀jù bíi kó kú ni o. Ó bìyàn di pé ká tàn mọ́ jà lásán o. Lọ́nà ò bá wa pa ń kọ́. Àìfẹ́ pa náà ni gbogbo àtìrí fi ń tún jáde. Sáwọn ọmọ ìpè táwọn ṣe ilé ìtúndébi tó dé yìí. Bàbá Samuel. Naam. Àtàjù àṣìṣe rí àwọn méjèèjì. Láti náà ní pọ̀pọ̀ mi náà. Alhamdulillah. Bọ́lá tá à ń jọ sọ náà bàbá Samuel làwọn náà jẹ́. Ṣé rí àwọn méjèèjì onílé ní lọ́wọ́ àlejò di ẹrù ni but the stars were worse. Báàlà ẹ máa rìn ṣẹ́mọ̀ irú yẹn kò dáa tó gbẹ látẹ̀kọ́ ńbọ̀lẹ́dẹ́ o àwọn ará máa pè é àwọn àbí báyìí o báàlà ẹ máa rìn o àwọn báyìí o ibẹ̀ lọ́rọ̀ ẹ ti kọ́kọ́ yọ lẹ́mìí mi. Irú èèyàn wa lè jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé kò síbẹ̀ ṣe lè pe Adépọ̀jù tí ò bá ti gbé kọ́ọ̀lù onípè yín àyàfi of recent nígbà tí ìjà wọn le bẹ́ẹ̀ mo sọ fún alájú àti ó dàbí mo sọ fún bàbá Sámìjà pé Adépọ̀jù máa pè mí pé òun rí miss call mi wọ́n á ní à pé kò ní pè padà àìdẹ́ wa ń wo rẹ̀ pé ṣé dídá náà ló dáa jù ń lọ lọ́dọ̀ Ọlọ́run tó ń fálù ara ẹ̀ ní àbí láyé àbówó ló ní tòun ní àbí kankan kódà àyọ̀dì wọn máa ń sọ bó lè ṣe pé tọ́ba lẹ́yìn ta ló ń wà o ẹ̀yìn Adégúnwà ló ń wà o. ẹ̀yin táwọn. kì í ṣe pé ẹ máa gbọ́ kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé Adépọ̀jù náà dáa bẹ́ẹ̀ pé èèyàn rè dé bẹ́ẹ̀ náà but ọ̀rẹ́ wa kàn yà láṣìṣà aráàfíjì ni. sáàdì mi lẹ́ ń gbọ́ yẹn o bàbá Sami. mo ń gbọ́ yín. sáàdì mi lẹ́ ń gbọ́ yẹn. ṣé ẹ rí ẹ̀mí nǹkan tẹ́mi bẹ́ẹ̀ sọ sórí ọ̀rọ̀ yìí stars ṣé ọ̀rọ̀ pé bóyá èèyàn pé èèyàn ò pé èèyàn mi ò tí ì túmọ̀ sí kò sẹ́ni tó dáa tán lóòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ o. Bẹ́ẹ̀ni. Hello. Ọ̀là Báíkà wisdom kò fi ṣe. Bẹ́ẹ̀ni. O. Níbàdàn. Bẹ́ẹ̀ni. Ẹ wo ó ti ìjọba náà fẹ́ parí ìjà tó ti àárín. Ẹ wo presentation. Jíjà Tádépọ̀jù bá àrùjọ ọmọ àrùnyàn lọ́sẹ̀ wọn. Wọ́n máa ń tókù àti plan ara ẹ̀. Ẹ wọ́n ṣe rán kúrò yẹn jáde lẹ́yìn kankan. Yorùbá ní ẹjọ́ là ń kọ́ ká tó kọjá.
ìjà làwọn lọ ń kọ́ wọn kó ẹjọ́. gbàjẹ́ pé onírọ̀ ní Jamiu. rárá làbáta kọ́ òfin káwọn débẹ̀ kọ́ ní kóòtù máa bínú ni. bọ̀rọ̀ dẹ̀. ìbẹ̀rù ẹ̀jẹ̀ máa yí wà desperate. wọ́n dẹ̀ tí wàá parí ìjà làbáta bọ́ síbẹ̀ pé gbogbo àwọn bàbá yẹn alákòóso ṣe gbogbo wọn. ṣe ẹ̀yin náà gbọ́rọ̀ àwọn tó bá yín parí ìjà lọ́jọ́ kìíní àná Jamiu kí ló sọ pé ó ṣe àwọn bàbá yẹn òun alábòsí ní gbogbo wọn abógbàgbé ohun tó wí ni òun alábòsí ní gbogbo wọn ṣérò àwọn bàbá yẹn náà máa dìde sọ̀rọ̀ ẹ̀ sí náà máa ní káwọn wá gbèjà ẹ̀ ṣérò àwọn bàbá yẹn náà máa dìde sí pé Jamiu ẹ má jẹ́ kẹ́ gungun lẹ́sẹ̀ ẹ̀gún tó gun lẹ́sẹ̀ yẹn jẹ́ ká bá yọ sáà bàbá yẹn náà máa dìde náà máa ẹ̀pù ẹ̀ àwọn bàbá yẹn ò ní dìde ẹ̀pù ẹ̀ láìláì sáwọn tó ti pèlè alábòsí náà máa bẹ bẹ̀bẹ̀ ẹ̀ sìn àbí sáwọn alábòsí tó sáwọn tó ti fi wọn tó ti pírísẹ́ẹ̀tì wọn fún gbogbo ayé pálábòsí gbogbo wọn ó ní gbogbo àwọn bàbá yẹn pátá alábòsí sáwọn náà máa bẹ dìde ó wá dẹ̀ tó ń sákàkiri gbogbo Nàìjíríà Jamiu ìwọ ló máa ní Yusuf ó máa fíìlì ìtì ẹ o ọ̀dẹ̀ ní ẹ Jamiu ìlú òyìnbó ju ẹ lójú ṣé ní gbogbo àwọn wèrè tí gbogbo Ọlọ́run ò fọ̀nà mọ́ Jamiu rárá gbogbo àwọn tẹjọ́ ń ṣe sufin diaspora látòrí Ọlálẹ̀mí tó ní hòtẹ́ẹ̀lì tó ní club house táwọn aláṣẹwó wà ń bẹ̀ yẹn bàbá dini Morcas látòrí gbogbo wọn kókó inú ẹ̀kan ni gbogbo wọn àpamẹ́kan wọn nítumọ̀ wàláì mo tún sọ wọn ní kankan jẹ́ kankan náà látòrí Ọlálẹ̀mí àwọn pé ẹkọ lọ fi wèrè yí ọkọ tèmi success àbí kí ló kẹ ìyẹn ló jẹ chairman ìyẹn ò ní làákàyè lórí ìyẹn gọgán tiẹ̀ ẹkọ tí wọn náà bá ti rí wàá rí orí tí Jimoh ni máa ń sọ pé èyí tó kẹnu tó kéyìn sẹ́nu bí ọ̀nì yẹn àbí báwo wà ní Jimoh ni kò dá ìyí tó jẹ́ chairman yín tó wà ní Amẹ́ríkà àbí bó ló ń gbé torí jákujàku tó dàbí gòdómù yẹn ó ti mọ ṣé sàmánù ẹyin sún fídà diaspora mo wá wò pé nígbà tó gbé yín sọ pé Saheed Shittu gbogbo yín kíní kan mo wò báyìí pé tí gbogbo yín bá tẹ̀ fẹ́ mú ẹ̀yin irú yín yìí ẹ wá nítorí tèmi lọ dá mítì nílẹ̀ pé ẹ̀ ń sá eré bẹ́ẹ̀ ṣe máa mú Saheed Shittu ẹ̀yin sún fídà diaspora wọ́n wò ní ẹ̀rọ bó jura wọn lọ ni wo sórí bí ọwọ́ ilé ìṣe rí síra wọn báyìí tí kan wà lókè tẹ́lẹ̀ wà lẹ́sàlẹ̀ báyìí ẹ̀yin tún kéré sí jù bẹ́ẹ̀ o ẹ jìnnà gidi gan ẹ jìnnà gan 100 kò ń ṣẹgbẹ́ 0 ó jìnnà síra wọn gan bẹ́ẹ̀ lọ̀rọ̀ wá ṣe rí síra wa orí yín burú ni ẹ wá ń torí tèmi gbogbo yín lọ ń dá ẹ ti kọ́kọ́ dá diaspora kan lẹ̀ ẹ ti lọ ń ṣe meeting lẹ́yìn tí di lọ́ọ̀ náà wà nú ẹ̀ tí gbogbo yín jọ ń ṣe meeting ten plan gbogbo yín jọ ń sá eré Jamiu wà nú ẹ̀ náà tí gbogbo yín jọ ń sá eré tẹ́jọ́ ń ṣe meeting bẹ́ẹ̀ máa mú mi nígbà yẹn ẹ̀ ń rò pé bóyá ẹ̀ ń tọ́lọ́wọ́ ò mú ẹ̀yin lè mú ẹ̀ wá ń sáré kiri gbàtẹ́ sá gbogbo eré yẹn tán ẹ̀ tún lọ dá mi ilẹ̀ ìyẹn ni lẹ́tún sá eré káàkiri Jamiu tún wà nù yẹn náà gbogbo ẹ̀yin wèrè tẹ́ dá kiri yẹn lẹ̀ wà látàlá gbogbo yín tẹ́ bá rí mi ẹ̀ máa káwọ́ sẹ́yìn ni mo fi Ọlọ́run ọba dẹ́dà búra kò ní dáa fọ́nirọ́ tẹ́ bá rí mi ẹ̀ máa káwọ́ pọ́yìn báyìí bá mi rojọ́ ni mi ò búdì lọ o mi ò fi ṣẹnu pé mo búdì lọ mi ò ní dúró síwájú dìlọ́ tó wà nílùú ń bíbá gangan kí dìlọ́ mi ò fi gbéraga sí dìlọ́ o mi ò ní dúró sínú ìlú tí mo wà Northern Ireland ń bí kí n dúró kí dìlọ́ dúró tẹ́bí àjọ sọ̀rọ̀ mi ò fi yẹpẹrẹ dìlọ́ mi ò sínú sẹ́ẹ̀tì dìlọ́ nílùú yìí
ayé onírọ̀ òdìdá ẹ pé kọ́ ẹ bí confam mo sọ fún yín tí gbogbo yín wájọ ń plan ẹjọ́ ń plan ẹjọ́ ń ṣe ẹ̀ ń wá bẹ́yẹ máa ṣe aburú fúnra yín alhamdulilayi jìlọ debunk ẹ̀ pé òun mọ̀ ń pa ẹ̀ òun ìṣe kínní kan ok àwọn èèyàn ní pé kí n gbójú kó ń bẹ̀ mo ní mo ti gbọ́ pé tíyàn bá sọ̀rọ̀ yàn lẹ́yìn àbó wù àkànṣe ẹ lẹ́yìn tó bá dẹ̀ padà bọ́ta pé kò rí bẹ́ẹ̀ ó ti tán náà nìyẹn gbójú ń bẹ̀ èmi ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀ mí pé ó ti tán náà nìyẹn ó ti gbọ́ mo lè gbà bẹ́ẹ̀ ó ti tán ṣùgbọ́n gbogbo ẹ̀yin wèrè tí gbogbo yín wájọ ń ṣe mítìn tẹ́ wá ń pílánì pa bẹ́ẹ̀ máa musa ẹ̀rì sí tù ẹ̀ẹ́dẹ̀ ń tún rí ara yín jẹ alẹ́zínà kọ́lá làwọn náà sùn ẹ pé mi tẹ́ ń sáré káàkiri lórí tèmi mi ń sùn mọ́ ọrùn mo ń gbádùn ara mi lọ mi ò rí ti ń rò mo ń fọwọ́ lẹ́rọ̀ mo ń wò pé gbogbo yín tẹ́ ń sáré tẹ́ ń ṣe tẹ́ mọ̀ torí pé ẹ fẹ́ mú mi ẹ wá ẹ̀dá mi ti ń lẹ̀ ẹ wá ń fi kanra ẹ pé tẹ́ ẹ bá òkè tẹ́ ẹ bá rí èmi mú mùdúrú mọ́díkàsì náà ń dùnnú pé yes àwọn tún fi ń diaspora wọ́n bìlì pé owó tí ọlálẹ́mí ń pa ọlálẹ́mí ó máa ta hòtẹ́ẹ̀lì ẹ fi jẹun kẹ́yìn ayé ẹ ni bí isnin láì ọlálẹ́mí ìwọ tó dúró hòtẹ́ẹ̀lì yẹn lẹ̀ ó máa lu hòtẹ́ẹ̀lì yẹn gbàǹjo máa fowó ẹ jẹun kẹ́yìn ayé ẹ ni kò sí gbogbo owó tó bá léwu kó pa ó máa parun mọ́ ẹ lójú àdàbí tó bá yẹ pójú ọ̀nà ọlọ́run ló ń ná sí owó àràmù ni already ó máa hòtẹ́ẹ̀lì ẹ̀ mi mo ń ṣàdúrà fún ẹ ní o ó máa ta hòtẹ́ẹ̀lì ẹ̀ fowó ẹ̀ jẹun bí isnin láì wàá máa wò pé àdúrà hòtẹ́ẹ̀lì bóyá tóbi tó kínní kan owó yẹn jọ ẹ lójú kínní yẹn jọ ẹ lójú ó rò pé eré ni láìpẹ́ náà ló máa ń ṣẹlẹ̀ sí ẹ wá rí àwọn àdánwò tó máa ń ṣe pélé àdánwò máa rọ́ọ̀lù ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìwọ ń bá wọn plan ìwọ náà bá wọn dá sí gbogbo tó kójú ẹ máa parun mọ́ ẹ lójú ó dẹ̀ ní kú lójú ayé ẹ wàá fi gbogbo ẹ̀rùn àdánwò ni àdàbí tó bá jẹ́ pé ojú ọ̀nà òdodo ló wà orí yìí burú wàpọ̀ ọlọ́gà yín tẹ̀ ń torí ẹ̀ tẹ̀ ń sa eré tẹ̀ ń ná owó lé lórí tẹ́ ń torí ẹ̀ sáré gbogbo ó tẹ́ bá lè wò kẹ́ máa ná lé mùdírù lórí mùdírù kò ní gbádùn tó bá fi jáde láyè jágàjàgà tó máa bá kú náà nìyẹn ẹni pé ó lójú ẹni tó mọ ibi tí mùdírù wà nù yín nu gbogbo ẹni pé wọ́n kó dẹ̀dì lẹ́yìn àbú apá fáànù nìkan ló mọ ibi tí mùdírù wà àtàwọn dẹ̀dẹ̀wùrẹ̀ díẹ̀ àbí erétẹ̀kẹ̀tẹ̀ tọ́jọ́ ṣóṣì èèyàn mìíràn lọ́wọ́ bí tí mùdírù wà ń bẹ̀ nínú yín ayé mùdírù ti bàjẹ́ sẹ́gbẹ̀kún ẹ̀yin tẹ́ wá náwó lé wọn lórí ayé ti inú níbàjẹ́ ó ṣú ọjọ́ ayé gbogbo ìjọba bàjẹ́ bá pọ̀ ní bismillah àrí abọ́ belief orú ẹ lójú ìwọ ń tọwọ́ ẹ̀ bá pò láti fi ṣàbúrú láti fi arrest oníyàwó mẹ́ta gbogbo yín wá ń plan ẹjọ́ competition pé Saheed Shittu yẹn ẹ jẹ́ ká short yẹn wọ́pọ̀ wàláì ọlálẹ́mì pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run gbogbo tó kójọ máa parun mọ́ ẹ lójú wárí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wárí láìpẹ́ ni o kò ní pẹ́ wo Abúlábì nígbà tí ó wò pé ó lè máa rú yẹsẹ ẹlẹ́mi pé àdúró gbogbo eléyìí onílé owó wọlé báyìí kíníkan ó rú ẹ lójú ẹ jẹ́ ká fáyà Kùránì nìkan ká fi nájú ẹ jẹ́ ká fi nájú ní ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam alámọ̀ọ́mọ̀ sọ fún gbogbo àwọn ẹbí ẹ pẹ̀yìn ẹbí mi Islam lélẹ̀ àbí Ọlọ́run ọba ló gbé mi dìde kó tó sọ̀rọ̀ yẹn ó kọ́kọ́ sọ fún wọn pé ẹ̀yin èèyàn mi ò ṣé ti bá sọ fún yín pé àwọn èèyàn kan ti kógun wá sẹ́yìn ìlú wa yìí wọ́n ti ń kógun bọ̀ kí lẹ máa ṣe
àwọn yẹn ní a máa bìlífù ẹ̀ ṣé ti bá sọ fún yín pé kinní kan ṣe kí lè máa ṣe wọn náà máa bìlífù ẹ̀ wọn náà gbà tó rán mọ̀ pánà bí mo ọmọ òkè ṣòpùrọ̀ ọmọ pé kò ní ṣàbòsí ọmọ pé olódodo ni wọ́n respect ẹ̀ wọ́n like ẹ̀ bọ́n gbàtà náà bí wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó declare fáwọn àwọn ẹbí ẹ̀ pé Ọlọ́run bá gbóhùn dìde o ló jíṣẹ́ o wọ́n change the story pé kí ló ẹ fà ẹ́ ibẹ̀ ni abúláàbí ó wá dìde pé Alias jamaata náà ṣé torí òṣì tó fẹ́ sọ ẹ ló fi kó wa jọ tabalaka ya Muhammad ṣé torí òṣì tó fẹ́ sọ ẹ ló fi kó gbó wa jọ pé Ọlọ́run bá gbé ẹ̀dìyẹ lójíṣẹ́ ṣé torí eléyìí òṣì tó fẹ́ sọ ẹ ló wá ṣe kó wa jọ pé ẹ ló wá ń wúrowúro fún wa fún tó sọ ẹ kò ní dáa fún ẹ àná mọ́mọ́ fọ́ sọ̀rọ̀ gbé torí pé abúláàbí tó ṣépè fara bẹ̀rẹ̀ pé tá balakaya mu ọmọ tó bínú sọ̀rọ̀ nígbà irú jákujàku òṣìwò nìyẹn irú ilé wọ́n fẹ́ máa mesmerize ọpọlọ gbogbo wa tọ́lọ́ bá tẹ̀ fẹ́ gbé jíṣẹ́ dìde irú wọ ìlọ́lọ́ máa gbé dìde ìwọ tẹ́ pé ìyẹ́ òníyà òní bàbá òní anything ò lọ school òṣì anything àwa tá kàwé tá ní gbogbo nǹkan àwọn ọmọ tí wá kàwé náà wọ́n ilé ìwọ tó mọ̀ ká tọ́lọ́ bá tẹ̀ fẹ́ gbé jíṣẹ́ dìde irú wọ̀ yìí kò dẹ̀ ní dáa fún ẹ irú ẹ̀ sọ irú ẹ̀ fáná bíi Muhammad sallallahu ó ṣàǹjánu backwards ọmọ kí ọmọ ajá ọkọ máa jábọ̀ wọ́n á ń fòun lẹ̀ níwájú ànábì fọ́ ànábì jókòó ànábì dúró bẹ́ẹ̀ wò ọlọ́run wa rán Jùbìrìlù wá ba lẹ́sẹ̀kẹsẹ̀ pé Jùbìrìlù dé ó dúró sí ànábì kò sẹ́ni tó rí Jùbìrìlù wa sọ pé ọlọ́run ní kí ẹ o wọ ànábì ọlọ́run ní kí ẹ sallallahu alayhi wa sallam ọlọ́run ní kí ẹ o fọkànbalẹ̀ má fọ o mo wà pẹ̀lú ẹ báyìí ọlọ́run ní kí n sọ fún ẹ pé kó máa sọ báyìí nísìn ẹ máa wí bẹ́ẹ̀ pé tàbátì àdá abúláàbí wà tábà pé ìparun kó máa bá wọ abúláàbí wà tábà àtọwọ́ ẹ̀ tó nà yẹn sallallahu alayhi wa sallam ó ní kó sọ bẹ́ẹ̀ Jùbìrìlù sọ bẹ́ẹ̀ náà mọ̀mọ́ bẹ́ẹ̀ kánú mọ̀mọ́ sọ bẹ́ẹ̀ àdóbi sọ bẹ́ẹ̀ pé tàbátì àdá abúláàbí wàtábà pé ìparun kó máa bá wọ́ abúláàbí wàtábà àtọwọ́ tó nà yẹn ìgbà tó sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀bọ̀dì dákẹ́ lọ pé ànábì reply torí pé wọ́n rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ tó máa ń yájú ságbàlagbà abúláàbí ò ń ṣe gbé ànábì àgbàlagbà abúláàbí ànábì ọmọ 40 years ànábì ọmọ 40 years abúláàbí ti ń wọ bí àwọn bí baba 60 to 70 tí n bá ṣe mistake kánà mọ́mọ́ wa dìde kó wá ní ìparun kó máa bá ẹ pẹ̀lú ọwọ́ ẹ̀ tó nà yẹn níwájú gbogbo ẹbí wọn ní gbangba aláwọ̀ yìí yájú ságbàlagbà ọmọ 40 years ló ń bá bàbá 70 wí yẹn o arábìnrin tá bálákà yá mọ arábìnrin tá bá tí àdá abúlábì wọ́tá bá ìparun kó máa bá ọwọ́ ẹ̀ tó ìwọ abúlábì o pẹ̀lú ọwọ́ tó nà ẹ́ sọ̀rọ̀ gbé abúlábì sọ̀rọ̀ gbé gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n fọ́ sára wọ́n wò pé abúlábì wà ronú ẹ̀mí ẹ̀ bàbá 70 sọmọ 40 tó rà náà bí ọlọ́run ẹ̀ṣẹ̀ gbé dìde ni ó wà fún ọmọ 40 nígbà yẹn àtọ́ ọmọ ẹ̀ṣẹ̀ pọ̀ ọmọ 40 years nígbà yẹn ẹni tó dẹ̀ ń bá sọ̀rọ̀ almost 70 years ni 60 to 70 years bàbá àgbàlagbà ni kò ń ṣọmọdé ó yà ètè gbọ́ dáadáa torí sì ló máa ní sẹ́ẹ̀tì kan náà ní gbogbo orí ẹ̀ ti yí ẹ̀jẹ̀ pé abúlábí yẹn mọ̀gbà tán bí àná bí mọ̀ọ́mọ̀ ó mọ̀gbà yẹn o ó mọ̀gbà tán bí àná bí ó ti lówó kọ́ tó bí àná bí mọ̀ọ́mọ̀ ọlọ́run ti kẹ́ tó bá fẹ́ gbọ́ sítórì máa tọ́ bọ̀ bẹ̀ fún ẹ tí bá tẹnu bọ̀ sítórì bẹ̀ fún ẹ orí àkọ́kọ́ dàrú lọ kó bá lè mọ̀ pé àgbàlagbà ni
ó wá ń ronú ẹ̀mí ẹ̀ pé àná mọ́mọ́ ló ṣépè fún òun yìí tó bá lè ṣépè àná mọ́mọ́ ò ní ṣépè fún yàn képe ẹ̀ má mú yàn o ó ń ro orú yẹ sí lẹ́mí mọ́mọ́ ló ṣépè fún mi yìí àbí mọ́mọ́ ló ṣépè fún mi yìí èpè tó ṣẹ́ fún mi yìí ó máa mú mi tó bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́pẹ́ yìí máa fi mú mi gbogbo tí bá ní ni máa ná sí owó mi máa ná sí máa ná gbogbo owó mi tí bá lè òkè ó ń rú yẹ́ sí lẹ́mí kò sọ jáde lẹ́nu ní pé tàbátì àdàbúlà àbí wà tábà pé kí parun máa bọ́ òun kó tún máa bá owó òun kàkà tó parun máa fi bá òun tó máa fi bá owó òun á ná gbogbo owó tó òun á ná owó sí torí owó wà òun dẹ̀ ná àwọn ọmọ òun á ná owó òun á tún ná ọmọ sí gbogbo tó wá fẹ́ gbà lòun máa ná orú yẹ́ sí lẹ́mí ọlọ́run wá ní pé Jùbírìlù tún bá mi wí fún sọ fún kó sọ pé má àgìnà áníwù mọ́ lù wú wà mọ́ kàsábà ní pé ìwà àbúlàbí ṣé ní gbogbo tó bá léwu kó fowó owó ẹ̀ kó jọ áníwù mọ́ lù gbogbo tó kó jọ tó jówó tó jọlá tó jẹ́ anything tó kó jọ wà mọ́ kàsábà àti tó jáde lára ẹ̀ ìparun máa bá gbogbo ẹ̀ ó gbọ́rí orú ẹ lójú ìyàwó àbúlàbí kò tí ì máa ṣe kàfánà bí Muhammad nígbà yẹn kò tí ì máa ṣe ká fún kò tí ì máa ṣe ká fún torí pé ọ̀rọ̀ ẹ̀ ṣẹ̀ ṣẹlẹ̀ ni ó ṣẹ̀ ṣẹlẹ̀ ni nígbà tó ṣe pé tí mọ́ àgìnà ní ìmọ̀lú àmọ́ kásábà pé gbogbo tó bá lè kó tó fọwọ́ ẹ̀ kó jọ gbogbo tó bá lè kó ní gbogbo ọlá ẹ̀ tó bá lè kó ní àti tó já ìlara ẹ̀ gbogbo ẹ̀ máa parun ìwọ wá mú owó ara ẹ̀ ìwọ tó pé ẹ lọ́lá lẹ̀mí wèrè yẹ ò wá ń tọwọ́ ẹ̀ bá pò ò wá ń ná owó wọ́n fẹ́ ṣàbòsí fún mùsùlùmí tí ó dẹ̀ jẹ̀bi ìwọ wá ná owó ẹ̀ sí ìparun máa bá gbogbo tó bá kó jọ ìwọ lálẹ́ mi yẹn gbogbo tó bá lè kó ní o máa parun mú ẹ lójú o ò ní já ìláyè kí gbogbo ẹ̀ tó parun pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wárí àti gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ̀yin Sufi diaspora àti gbogbo ẹ̀yin tẹ́ ná owó fún wọn láti fi gbógun ti àwọn ẹni tó ń ṣòdodo yìí ìparun máa bá gbogbo tẹ́ bá lè kó jọ ẹ ní rí kankan kó jọ láyé yín mọ́ ẹ máa dààmú kẹ́ tó máa rówó ẹ máa ṣiṣẹ́ bí erin ẹ máa gbowó bí rà bí isnin láì àdàbí tó bá yẹ pé àwọn oníyàwó mẹ́ta àti Mala Yusuf ló jẹ̀bi àdàbí tó bá yẹ pé àwọn ló jẹ̀bi wáyé tẹ̀ ẹ́ ṣàbòsí àwọn ẹlẹ́lẹ́ni kí ló ṣe fún yín ẹ̀ ń parọ́ ẹ̀ gbéṣẹ́ fún onírọ́ professional twister á twist ọ̀rọ̀ lọ́rọ̀ ìyẹn wá bọ́ta ìyẹn tún twist ọ̀rọ̀ ó ń parọ́ ní pé déètì ìjọ wo ni o on the 20 kíní kan on the 7 táìmù yẹn kíní kan ẹ ṣáà ń yí gbogbo ohun tí ò ṣe yí ẹ fẹ́ máa yí gbogbo ohun tí ò ṣe yí tó clear ọ̀rọ̀ tí ò rújú àwọn ọ̀rọ̀ tí ò rújú ṣé bóun ni bàbá pupa ń sọ yìí abúkọ̀ ni bàbá pupa yẹn sọ tó ń tú àṣírí pé àwọn gan mọ̀ pé irọ́ làwọn ń pa àwọn mọ̀ pé àwọn ò ní kéèsì irọ́ làwọn fẹ́ pa àwọn Sufi diaspora náà ni pé tí Jamiu ò bá ti bá wọn wọ oníyàwó mẹ́ta wọnú kéèsì àwọn ò ní fún lówó àwọn ò ní sọ́pọ́ọ̀tì ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo yín lẹ́mọ̀ náà ẹ wá ń tọrọ bínú Ọlọ́run ra yín lórí ìbínú Ọlọ́run ní kò lórí irú wọ lálẹ́ mi wá ń kó owó àràámù owó ọtí tó ń tà owó ọtí owó àwọn aláṣẹ́wó owó aláṣẹ́wó tó kó jọ sí hòtẹ́ẹ̀lì táwọn èèyàn ń gbá aláṣẹ́wó tó ń kọ́ àwọn ọmọbìnrin tó wá ń bára wọn sùn bẹ́ẹ̀ ó wá ń kóró owó yẹn ó wá ń ná láti máa fi gbógun ti àwọn ẹni Ọlọ́run ìparun máa bá gbogbo tó bá lóun kó kó jọ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run mi ní ṣépè fún ẹ kó má mú ẹ ọkọ̀ kó sí mi lọ́wọ́ ni o rò pé mo delegate ara mi mo delegate ìpè yẹn fún ẹ lálẹ́ yìí ni kó bá lè mú ẹ ní mi mọ́mọ́ wàláì òṣùwọ̀n ìyá ẹ kún wájú Ọlọ́run ṣe mọ́mọ́ pé ya bá ń fún jẹ o rò pé nígbà tí Ọlọ́run fẹ́ ṣépè fún ọmọ Ísírẹ́lì Ọlọ́run òun ṣépè
òun gbé àwọn ọmọ Ísírẹ́lì ṣépè látòrí alálìsáàní Dáúdà ṣeré látòrí wà Ísá mi rántí Ọlọ́run dárúkọ àwọn bíyàn méjì kan Ọlọ́run fi orí àwọn wọn gbé wọn ṣépè òun gbẹnu wọn ṣépè fún wọn wo ó wàá mọ̀ pa burú ló ń ṣe tọ́lọ́ bá fẹ́ ṣépè fún ẹ ó fẹ́ mú ẹ àwa dẹ̀ tó máa ran àwa ran ya máa fún lépè ṣẹ́fún wọ́n wá grant ẹ̀ pé yes mo gbà orí ẹ̀ burú àwọn ẹni ẹlẹ́ni tí ó ṣe kankan ẹ wá lọ lé ẹ wá járáǹkì ẹ ṣe léṣe ìwájú ìyàwó ẹ ìwájú ọmọ ẹ ìwájú màmá tó bí àwọn àwọn ẹni ẹlẹ́ni lẹ̀ wá kàn kọ̀pù méjì sí lọ́wọ́ àwọn ọ̀fà kọ̀pù sí lọ́wọ́ já yẹn bí abẹ́tí ẹ̀ ti ẹ fi mí lẹ̀ ìyẹn já ẹ tún wá tún gbé ẹ wá tún yẹn ẹ tún gbé kejì mọ́ ẹ wá rún ẹ mú ẹlẹ́ni ẹ rún kúrùn ẹ gbé sínú mọ́tò ẹ gbé lọ sẹ́kọ̀ọ́ wọn tún àwọn Stephen ìwọ bọ̀bọ̀ Stephen yẹn máa ṣe pé fún wọn náà máa ṣe pé fún wọn lẹ́ẹ̀ máa mú ẹ sórí iṣẹ́ yẹn ó ní ga ju bó ṣe wà lọ bí iṣẹ́ yẹn Stephen èmi sọ bẹ́ẹ̀ fún ẹ ó ní ga ju bẹ́ẹ̀ lọ wọ́n wá lé ẹ kúrò níbi iṣẹ́ pẹ̀lú wọ́n máa lé ẹ kúrò níbi iṣẹ́ yẹn ni pẹ̀lú yẹpẹrẹ wárí ó ní ga ju bó ṣe wà lọ ìwọ Stephen tó ń bá wọn parọ́ yẹn tó wá mú oníyàwó mẹ́ta tó dẹ̀ mọ̀ pábòsí náà ń ṣe ó mọ̀ torí wọ̀ gan mọ̀ o bá gbọ́ if you like make you hear English or if you like make you no hear English you no concern me àbí if you like make you hear Yorùbá if you like make you no hear wà sọ fáwọn yẹn kọ́ bẹ́ẹ̀ tu àwọn yẹn gan sọ pé káwọn já mi tu fún ẹ iṣẹ́ tó ń ṣe yẹn ó ní ga ju bó ṣe wà lọ́ máa lé ẹ kó bẹ́ẹ̀ ni ó máa ṣiṣẹ́ ó máa lé ẹ kó bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run orí ẹ̀ bu o mi kọjá ẹ̀ tó lè ní o kọjá ẹ̀ máa dúkìrì pé arrest that guy ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ o lè ṣe yánmayàmá yẹn pẹ̀lú èmi o tí bá wá sọ tún ọ̀ bíyà ẹ̀ rè ìyá ẹ̀ Stevie they no born your mama well òun ni mo sọ gbàgbà yìí ìyá alájà ẹ̀ ò tó bẹ́ẹ̀ tí bá wá sọ tún ọ̀ bíyà alájà ẹ̀ rè mi ì ṣẹ́gbẹ́ ìyá alájà ẹ̀ nínú sọ tún yẹn orí ẹ̀ yìí wọ́n máa lé ẹ kó òǹbí iṣẹ́ yẹn pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ni orí ẹ̀ ti burú ó mọ̀ pábòsí náà ń ṣe òkànkọ̀ méjì sí ọ lọ́wọ́ èèyàn ti wà nínú mọ́tò pẹ̀lú yín ẹ gbá kan sí lọ́wọ́ ó já ó tún gbé kejì sí ẹ wá tu ẹ pọ́nìṣẹ́ ẹni ẹlẹ́ni ẹ̀ẹ́dẹ̀jọ parọ́ orí yín ti jọ burú papọ̀ ẹ̀ẹ́ni jọ kò yọnu Ọlọ́run papọ̀ jẹ́jú wá ti wá Nàìjíríà kó máa ọ̀ǹtì fún mi ṣùgbọ́n wà á rí pa àwọn ọ̀gá pátápátá ẹ̀ ń di tọ́pù lèmi bá tò wọ́n máa lé ẹ pé gógógógógógó fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́rùn ẹ̀ sìn orí ẹ̀ yìí wọ́n á lé ẹ̀ ń lè kulè orí ẹ̀ bú lọ́rùn ẹ̀ ẹni ẹlẹ́ni tí ó ṣe kankan tí ó ṣẹ̀yìn kò ṣe kankan kò gbàyàwó yìí ẹ wá parọ́ torí owó Jamiu torí owó táwọn sufin diaspora fẹ́ fún ẹ wọ́n wá kọ́kọ́ kó 500,000 fún ẹ 500,000 tó wá kó fún ẹ yẹn ó kọ́kọ́ lọ fi san gbèsè gbèsè onítàn lọ́rùn ẹ̀ láyé ẹ̀ tó fi jáde láyé olórí burúkú ẹjẹ́ máa gbọ́rọ̀ yẹn lọ but Ọlọ́rẹ̀mí ìparun ti bá ẹ̀ gbogbo owó tó bá lóun kó kó jọ gbogbo ẹ̀ pátápátá ó ní mọ bóyá máa ná wàá sá máa jẹ gbèsè ni wárí. kéèyàn tún máa sọ irú ọ̀rọ̀ yẹn níta gbangba. ẹ wo. kéèyàn mọ́ mọ́rọ̀ tó yẹ kó ń gbé síwájú ìdàdé tó yẹ kó kíìpù sí kọ̀rọ̀. làwọn lọ́ọ̀ṣì tó pa ìjà yẹn mo dẹ̀ rántí lọ́jọ́ ẹ̀ ó dàbí dókítà kọ̀ǹpútà níta kọ̀ǹpútà àwọn ọlọ́mọ gírèsì jọ yẹn. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà fún wa bẹ́ẹ̀. mo wà bẹ́ẹ̀. gbogbo ilé tó pọ̀ pé gbogbo àwọn tó parí ìjà yìí wọn ó ní àmọ́wọ́ alága. àfi bàbá àmọ́wọ́ alága nìkan. kódà àmọ́wọ́ alága gan ti rí ìsáàsù ní onílára. wọ́n sọ fún mi iṣẹ́ méjì iṣẹ́ mẹ́ta. ẹ wo màá pe Adépọ̀jù ṣe àtàbà ti kọ́ ti ń ṣe kí náà pé Mubarak kì í sìn. ó nìkan ni mo ní láti bá sọ̀rọ̀. aside from ẹ tó bá kàn pè mí ló fi mí ní kí mo ti ṣe tó yẹ kí n ṣe. àbí ẹ̀ẹ́dẹ̀ tó ń pè ní ìgbà yìí náà o tẹ tó ń béèrè tó sàṣọ pé kẹ máa wò ó ẹ fẹ̀mí balẹ̀. mo ìpè ń jẹta náà. méjì tí ń pè mí náà ni ájò àti ń pè mí bàbá sámi yìí náà ń pè mí.